أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه والتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين أما بعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba, ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Atọrọ fún gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo ìjọ pátápátá látòkè délẹ̀. Akíra wa kú ọjọ́ mẹ́ta, ó tọ́jọ́ mẹ́ta tá a ti ṣe program. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí a mú wá lénìí, gbogbo ẹni tó wo ètò yẹn níbi tí ìyàwó ilé kan tó ti bí ọmọ mẹ́rin tí wọ́n wá lọ lè ṣe àyẹ̀wò ìgbàlódé tí wọ́n fi mọ ẹni tó lọ́mọ, paternity DNA confirmation. Wọ́n wá ṣe léyìn nì, wọ́n wá rí wípé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin nì kò sí kankan tó jẹ́ ọkọ tó fẹ́ sílé ń bẹ̀. Kò sẹ́ni tó wo ètò yẹn tí inú rẹ̀ ò bàjẹ́. Kò sẹ́ni tó wo ètò yẹn tí àánú abiyamọ ò ṣe é. Àánú abiyamọ ó ṣe èèyàn, kódà ẹlòmíì ń sunkún gbà tí ń wò ó. Nítorí pé gbogbo wa la gbà yí pé bí ìgbà tí wọ́n pààyàn lápasáyé ni. Torí pé ńjọ́ míì tọ́lọ́run bá bo nǹkan kan fún ẹ̀dá, Ọlọ́run tún ṣàánú rẹ̀ ni. Àwọn nǹkan míì ń bẹ tó yẹ pé tíyàn bá ti mọ̀ nínú àṣírí, òun tọ̀hún ò tún gbádùn àlàáfíà ara rẹ̀ mẹ́tí jáde láyé. Kò sí bí àánú abiyamọ ò ti ní ṣe èèyàn lára bàbá òun tó wá fi 40 ọdún ó lé díẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé òun kí òun ní ọmọ mẹ́rin tó tọ́ wọn láti ìkókó tó wọ́n fi dàgbà. Ó ṣe ní kàyéfì. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà wà máa dhalik. Nínú ẹ̀sìn Islam àlàyé wà lórí ọ̀rọ̀ yẹn. So àwọn àlàyé tí ń bẹ lórí ọ̀rọ̀ yẹn ńlá wa mú wá fún wa. Ọ̀rọ̀ yẹn ní Islam ní àwọn nǹkan kan tó ní sọ sí ọ̀rọ̀ yẹn tó yẹ káwọn àfáà yanjú. So bọ́rọ̀ yẹn bó ti káwọn yẹn lára tóun, àwọn kọ́mẹ́ǹtì kan wà nínú hadisi àti Qur'an tí a gbọ́dọ̀ sọ fáráyé. Position wo ni Ìsìlámù kọ sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kíyàn lọ ṣe DNA test lórí àwọn ọmọ rẹ̀ tàbí lórí àwọn ọmọ tó rò pòun ló ń bí wọn, tàbí ká sọ pé lórí àwọn ọmọ tíyàwó rẹ̀ bí fún? Ṣó lẹ́tọ̀ọ́ kíyàn lọ ṣe DNA test? Àkọ́kọ́ nù. Kí ló lè mú obìnrin máa gbé oyún ẹlòmíì fọ́kọ rẹ̀? Ó yẹ ká ronú síbẹ̀. Irú ìbágbéwo ní ń bẹ láàrin lọ́kọláya tó lè máa bí kí obìnrin lọ máa gbé oyún wá ń ta? Tí wọ́n bá wá bí ọmọ àlè kalẹ̀, kí ni Ìsìlámù sọ pé kán ṣe fún obìnrin yẹn àti fáwọn ọmọ òun? Ó yẹ ká mọ̀ ọ́n. So kì í sọ̀rọ̀ ká jajá ká má jajá nìkan la máa yanjú nínú Islam. In tó bá kan society gbọ̀ngbọ̀ngbọ̀n, táwọn èèyàn tún lè, táwọn ẹlòmíì lè jìn sínú irú àṣìṣe bẹ́ẹ̀, ó yẹ ká yanjú rẹ̀ sílẹ̀. Ó yẹ ká yanjú rẹ̀. So ẹ jẹ́ ń gbé láti bí wípé bóyá ìtẹ́nì ká sọ pé
arábìnrin yẹn ẹ jẹ́ ká rò ó bẹ́ẹ̀ ni o, just thinking out loud gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó, ká sọ pé bóyá arábìnrin yẹn kò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn, àwọn nǹkan kan tó rí lára ọkùnrin yẹn kò tẹ́ ẹ lọ́rùn, ká wá gbà pé bó ti rí nù, ó wá ronú pé ńgbà tó ti rí bẹ́ẹ̀ àfi kóun lọ lè máa yàn lè láti lè fi rí satisfaction tí ò tẹ́ lọ́rùn lára ọkùnrin yẹn. ẹ já rò bẹ́ẹ̀ tó wá jẹ́ pé bó ti rí nù, ǹjọ́ lẹ́tọ̀ọ́ kóbìnrin kó ń lọ máa yan àlè nígbà tí ò rí n tó tẹ́ lọ́rùn lára ọkọ rẹ̀. So kí ló yẹ kó ṣe nírú circumstance báyẹn? àwọn obìnrin tí wọ́n wà nírú ipò yẹn pọ̀, ẹ má jẹ́ atanra wa. wọ́n ó ka millions obìnrin tí wọ́n ń fèsì irú àwọn situation kan tó jọ mọ́ ń tó lè lead obìnrin ṣe irú tóbìnrin yẹn ṣe. àbí kí n là á mọ́lẹ̀ ni pé arábìnrin tí wọ́n ló bímọ mẹ́rin fún àlè tàbí fún àwọn àlè, àwọn obìnrin tí wọn ò táṣìírí tí wọn ò tí ì tú ló mọ̀ pọ̀ tó yẹ pé irú situation bẹ́ẹ̀ làwọn náà wà, tí wọ́n bò mọ́ abẹ́ aṣọ tí Ọlọ́run ò tí ì fi àṣírí tí wọn ayé, tó ṣe pé àwọn náà nírú kọ̀kọ̀ bẹ́ẹ̀, wọ́n nírú àṣírí bẹ́ẹ̀, wàláhì ó pọ̀. àwa àfáà la mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì àmọ́ tí ò ṣe sọ bọ́ta. àfáà tí ń bá ń dáwọn èèyàn lóhùn, àfáà tí ń ṣe jálàbí táwọn èèyàn ń gbé kéèsì wá bá, ojú wọn máa ń rí ìrìkúrì fa. ìntẹ́tí wa ti gbọ́ ní ìgbọ́kúgbọ́ tí ò ṣe wíńtà, Ọlọ́run kún sùúrù tó ṣe pé ní à ń gbọ́ gbogbo ẹ̀ àmọ́ àkúlé wí. kódà yìí míì wọn ní wí fún wa, àyẹ̀wò ni ó mọ tọ́ka rẹ̀ pé nǹkan báyìí ní ń lọ nínú ilé àwọn ẹni yìí o, àwọn kò ṣeé sọ fáwọn tó wà ń jòkó. àìmọ̀ nǹkan míì tí Rọ́múlù ó mọ tú láṣìírí nínú ilé ẹlòmíì tó wá, kódà tí tọkọ-tìyàwó wà ń jòkó tí Rọ́múlù ó sì mọ sọ àwọn àṣírí tí ń lọ nínú ilé wọn, àwọn ò mọ wo báyìí, àmọ́ wojú ọkọ, àmọ́ wojú ìyàwó, àmọ́ mírí báyìí, àmọ́ ṣe báyìí, Allah kò ṣeé wí bọ́ta. àyà obìnrin yóò mọ ṣe kíjo yóò mọ ṣe báyìí, àyà rẹ̀ ó mọ gbọ̀n báyìí pé ṣé ń ṣe pé àfáà yìí fẹ́ gọ̀. Ọlọ́run ló mọ iye bẹ́ẹ̀ tá a ti bá pàdé. so eléyìí tọ́lọ́run kọ̀ fi túnà àṣírí arábìnrin ní gbogbo aráyé pariwo ní kálukú sọ pé irú obìnrin wo rè, wàláì mílíọ̀nsì rẹ̀ ń bẹ nínú ayé tọ́lọ́run ń bá wọn bò. so advice wo la lè fún àwọn obìnrin pé tí wọ́n bá bára wọn nírú àwọn circumstances kan tó rí báyẹn, kí ló yẹ kán ṣe gangan? ó fẹ́ ọkọ, ó nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn tẹ́ ti fẹ́ra yín délé, ìfẹ́ ò sí rárá, ìfẹ́ yẹn ò sí rárá, kò exist. kí ló yẹ kóbìnrin ṣe? no, ẹ̀yin tẹ́ ń wò mí náà, ẹ̀yin náà kọ́mẹ́ǹtì o, ẹ free láti kọ́mẹ́ǹtì o. ẹnìkan ò gbọ́n tán o, ẹnìkan ò gbọ́n tán o. ní irú situation bẹ́ẹ̀, kí ni ìwọ rò pé ó yẹ kóbìnrin ó ṣe? ó fẹ́ ọkọ, ó ti wá fẹ́ra délé tán, àwọn kankan wá, ó rí àwọn kankan, ìfẹ́ ọkùnrin yìí wá sílẹ̀ mi rẹ̀ mọ́, kí ló yẹ kó ṣe? tàbí lórí bẹ́ẹ̀dì ìbálòpọ̀, bó ti jẹ́ kí ọkùnrin ó lè bá obìnrin lò pọ̀, kò rí lára ọkùnrin yẹn, kò rí satisfaction rẹ̀, kí ló yẹ kó ṣe? ó di méjì. àbí ká sọ pé ọkùnrin ò tiẹ̀ lè ṣe rárá, kò lè ṣe rárá. so gbogbo ìgbìyànjú tóbìnrin yẹn tiẹ̀ ń gbìyànjú, tó ń fọwọ́ bá gbé jó, tí ń fọwọ́ bá rá, kò dìde, kí ló yẹ kó ṣe?
èmi ò fẹ́ kíyàn bọ́ sórí kọ́mẹ̀ntì kó máa parọ́ tàn wá o. ẹ jẹ́ á sọ òótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ á sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. ọ̀tọ̀ ní ká máa dọ́gbọ́n sẹ̀tàn, ká máa tanra wa jẹ. ẹ má jà sẹ̀tàn. kí lẹ̀yin rò pé ó yẹ kóbìnrin yẹn ó ṣe tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀? wọ́n ti fẹ́ra délé, wọ́n ti ṣe nìka tán, ó wá kú kán máa ṣe eré orí bed. obìnrin wá discover pé ọkùnrin yẹn ó weak, àbí tó bá tiẹ̀ dìde gan kò tí ì ní pé 30 seconds yóò ti wálẹ̀ padà. ẹ wò, ẹ já fojú wò, kí ni normal condition, kí ni báwo mo ti fẹ́ put ẹ̀, kí ni the normal thing, ìgbésẹ̀ wo lẹ rò pó lẹ́tọ̀ọ́ tó yẹ kóbìnrin yẹn ó ṣe tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀? àbí ká wá sọ pé ní kò tiẹ̀ lè ṣe rárá, kò lè ṣe, kò lè perform. kí lẹ rò pó yẹ kó ṣe? kẹ́nìkan máa fi kọ́mẹ̀ntì ẹ̀tàn síbẹ̀ o. a nídìí ẹ̀tàn níbi tá a bá dé yìí. ẹ já fi máa ṣọ́rítì sọ̀rọ̀, kí kálukú sì sọ̀rọ̀ pẹ̀lú làákàyè. kí lẹ rò pó yẹ kó ṣe? torí pé gbogbo àgbáyé ní wo prógrámù yìí, àwọn ẹlòmíín ń wò nítorí pé wọ́n fẹ́ kọ́ ẹ̀kọ́, ẹlòmíín wà ní irú condition bẹ́ẹ̀, ó wá ń wo pé kí ló yẹ kóhun ó ṣe, ó fẹ́ píkì àwọn kọ́mẹ̀ntì kan. so ẹni tí ó bá kọ́mẹ̀ntì kó kọ́mẹ̀ntì pẹ̀lú làákàyè, má fi ẹ̀tàn sọ̀rọ̀ pẹ̀lú làákàyè tó jiná. gbogbo kọ́mẹ̀ntì yẹn la máa píkì àwọn nǹkan bẹ̀ tá a fi sọ̀rọ̀. kí lẹ rò pé ó yẹ kó ṣe? so ìbéèrè nìyẹn ó délẹ̀. nínú sharia Islam à ń pè kíní kan ní tolak, bóyá òun náà làwọn èèbó ń pè ní divorce. ṣùgbọ́n tolak nínú Islam gangan, kí ló ń jẹ́ tolak? atolak fíìlù tó ti wá tọ́lakọ̀, yẹtluku tọ́lákọ̀l. mọ́nà rẹ̀ ni pé taharrara min qaid, ẹni tó wà nínú ìdè, kíyàn wà nínú ìdè kan àbí ìgbèkùn kan, ká wá fún lómìnira, ká túlẹ̀ pé ó sí nínú ìdè mọ́, ó ti free. ìyẹn ni wọ́n ń pè ní tolak ní èdè Lárúbáwá. The meaning of tolak itself grammatically means freedom. To free someone from the shackles of somebody. To free someone from the bondage of another. Ká ní ká túyàn sílẹ̀ pé a fún lómìnira, ìní ń jẹ́ tolak. Synonym ẹ̀ yẹn ni pé mutaradif. Èdè míì ta tún lè lò fún òun ni atẹ̀síríhù. Tá bá lọ wo Quran chapter 2 verse 229, ìyẹn ni Suratul Baqarah 229. Al-Quran ni a'udhu billahi minash shaitanir rajim. Bismillahi ar-Rahmanir Rahim. Tó bá ti rí kó bá ń kà. Ó ní at-talaq marratani. Fa imsakum bi ma'ruf aw tasrihu bi ihsan. Ẹ rí pé gbogbo àwọn tí ń kọ́mẹ̀ntì náà ń tọ́pọ̀lọpọ̀ ń sọ ni pé divorce ni answer. Kí wọ́n kọra wọn sílẹ̀. Bismillah. Bismillahirrahmanirrahim. At-talaqu marratani. فإمساكم بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ما شاء الله ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما أفتدت به
تلك حدود الله فلا تعتدوها وما يتعدى حدود الله فأولئك هم الظالمون. Now ẹnìkan ní ṣèbóyẹ kan ti court kó tó di pé wọ́n lọ fún wedding. Court yẹn ni pé courtship pé tí wọ́n mì nínú ọ̀rọ̀ yẹn tèmi gbọ́yé ní tẹ́ni yẹn mì ni pé ó yẹ kán ti máa fi sí fúnra wọn kó tó di pé àbí bẹ́ẹ̀ kọ́ kó tó di pé wọ́n lọ ṣe nìkan. Ṣé pé ṣẹ̀ríà Ìsìlámù ò tún fọwọ́ sí léyìn. So on a normal circumstance tí Ìsìlámù fọwọ́ sí ni pé ẹ kọ́ ṣe nìkan ó kọ́ mọ àwọn òbí tó lọ́mọ kó tó máa fi sí fún. So now ẹja lọ wo ń táyà yìí wí ibi tí mo fẹ́ lò nú àyà tí wọ́n kà yẹn Quran chapter 2 verse 229 ó ní àtọ̀lákù maratan tí yóò bá kọ obìnrin tó bá kọ̀ lákọ̀ọ́kọ́ ó láǹfààní àti gbà padà tó bá tún kọ̀ lẹ́ẹ̀kejì ó tún láǹfààní àti gbà padà lẹ́yìn yẹn kò sọ̀rọ̀ mọ́. Ó wá ní fa ìmùsákùn bí ma'ruf tí yóò bá di obìnrin mú sọ́dọ̀ kó dì í mú o kó dẹ̀ máa ṣe dáadáa sóbìnrin yẹn. Tó o bá mọ̀ pé o fẹ́ kóbìnrin wà lọ́ndà rẹ pé ìyàwó rẹ ni ó máa ṣe dáadáa sí. Kùránì ló wí èmi kọ́ o bí ma'ruf wàá máa tọ́jú obìnrin ni. Ìyẹn ò kí ń de obìnrin mọ́lẹ̀ kó má fún lóúnjẹ bó ṣe mùsù náà nìyẹn bá dè mọ́lẹ̀ kó fún lóúnjẹ bó ṣe ajá nìyẹn bá dè mọ́lẹ̀ kó fún lóúnjẹ. Gbogbo tí yẹn bá ti dè mọ́lẹ̀ nìka tá a mọ̀ sí wedlock ìdè obìnrin mọ́lẹ̀ ni ó ti fòfin dè pé kò free láti rìnrìn ẹsẹ̀ kò free láti rìnrìn kùnrin ó wà máa tọ́jú ẹ̀. Tó o bá ti wá lè dè mọ́lẹ̀ kó máa tọ́jú ẹ̀ tẹ̀síríhù ìtàwọn Lárúbáwá ń pè ní tẹ̀síríhù ó wá látara sárọ̀ à yẹ́sìrọ̀ ù sùúrù àn yẹn ni pé sára àlùmọ́ṣíà yáà ní kàlá àtẹ̀rà bí kíyàn fi dábàá lẹ̀ kó máa jẹ fúnra rẹ̀ bí adìyẹ tá a so sáàfin sínú àgọ̀ tá a filẹ̀ pé kó máa jẹ kiri fúnra rẹ̀ èdè yẹn ni Kùránì wà ló ń bí pé a ó tẹ̀sírí ú bí ìsàn tàbí kó o fi lẹ̀ kó máa jẹ fúnra rẹ̀ kó máa wá ń jẹ fúnra rẹ̀ kó lè free kó rìnrìn ẹsẹ̀ rẹ̀. Ó dẹ̀ tún lè sọ pé sàríhà ló ti wá bilkẹsìrì yẹsọrọ ò kẹsìrù fatihu sára an ni masdari eléyìí ni ó jẹ́ ìyẹn ó máa túmọ̀ sí pé tasọ́rọ̀ ráfà bí orí ìyá ká fún yẹn lómìnira. So níbẹ̀ yẹn mingeri koid ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe Ọlọ́run ọba níbẹ̀ yẹn. Tó bá sọ pé o fẹ́ ìyàwó sílé tó wá fún ní freedom kó máa rìn bó ti wù ú ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Jẹ́ ń tún wí dáadáa kó lè yé gbogbo ọkùnrin tó bá fẹ́ obìnrin sílé tó wá fún obìnrin yẹn ní freedom kó máa rìn káàkiri bó ti wù ú tí ò sí pé ẹ ló núra àmọdélé ń sìn mi ò bá ń bó ló lọ ó dágbére fún mi kó ń jáde náà tí ò sí ń bẹ̀. Kíyàn fún obìnrin ní total freedom ìyàwó ilé rẹ̀ kó wá ní total freedom kó lè jáde bó ti wù ú láì dágbére kó lè lọ patí kó dé láago 10 alẹ́. A sọ pé ó máa pẹ́ aago 10 ló dé ó my dear hold up yẹn pọ̀ gan èyà mo ti bẹ́ẹ̀ ṣomi gbóná bóyá kò ṣe tíì kó mu ṣáwà kó mo dẹ̀ ra súyà náà bọ̀ pẹ̀lẹ́ my dear wàláhì ẹlẹ́ṣẹ̀ lọkùnrin náà òun ni wọ́n ń pè ní hadayus nínú sharia Islam. Ànábì sallam sọ wípé làánà láwù dayus gbogbo ọkùnrin tó bá ń fún obìnrin ìyàwó ẹ̀ tó fún ní total freedom kó máa rìn bó ti wù ú Ànábì ní kò ní wà àlìjẹ́nà Ọlọ́run ọmọ náà ni ẹni ìpè ni ẹni tọ́lọ́hun ò ní kẹ́ni. Ọkùnrin tó bá fẹ́yàwó kò gbọ́dọ̀ fún ní total freedom pé ayé ti lajú civilization ti dé free world ní òfin lè béèrè ìyàwó lọ́wọ́ ìyàwó rẹ̀ pé bo ní ti ń bọ̀ láago 10 alẹ́. Mo lọ charge fóònù mi lọ́dọ̀ bọ̀dá Samuel ni ìgbà tí fóònù mi fẹ́ kú mi wá wò pé bọ̀dá Samuel tan generator bá ṣe lọ ó tan generator
ìyàwó rẹ̀ lọ chájì ńbẹ̀ ọkùnrin míì máa ń ya dìdìrín o ṣe rí owó súná tí wọ́n máa ń san owó kọ́mọmọ́gọ̀ táwọn àfáà máa ń gbà níjọ́ súná tàmà ní ó yẹ sanwó kọ́mọmọ́gọ̀ ẹjá máa san o ẹ máa san owó yẹn o ṣe rí ọkùnrin míì àti kékeré ló ti gọ̀ agọ̀ yẹn wá mọ́ lára dàgbà ìyàwó ẹ̀ lọ ń chájì ní yàrá bọ̀dá Sámúẹ́lì bá ṣe lọ ó wà ń bẹ̀ dágo mẹ́wàá alẹ́ òun dẹ̀ wà nulẹ̀ ó ń sùn lórí bẹ́ẹ̀dì ó tún kó fóònù tiẹ̀ fún bá ń chájì ẹ̀ náà bọ̀ ìyàwó ẹ̀ wá sùn lọ síbẹ̀ ní yàrá bọ̀dá Sámúẹ́lì dágo mọ́kànlá alẹ́ ó lóun wo fídíò ń bẹ̀ fíìmù yẹn wà interesting gan tẹ́ bá rí Daddy Malik tẹ́ bá rí fíìmù yẹn òun là ń wò látẹ̀kan ó ti gòkú ó ti dìdìrìn àti kékeré ló ti gọ̀ tó ò bá lè máa challenge ìyàwó ẹ̀ pé bo ló lọ o lè challenge ìyàwó ẹ̀ pé bo ló ti ń bọ̀ ìyàwó ẹ̀ lòmíì ra iPhone wálé iPhone kò bí léèrè bí tó ti rówó iPhone tó ń tà ní 700,000 750 800 ó bá lọ́wọ́ ìyàwó ẹ̀ kò bí léèrè pé bo ló ti rówó ní àwọn ti change fóònù ẹni o dálì mo ti change ẹ̀ jàre nǹkan táwọn colleague mi ń lò ń sìn nìyẹn ìyàwó ẹ̀ ra fóònù ó bá fóònù 800,000 lọ́wọ́ ìyàwó ẹ̀ ó lè bí léèrè bí tó ti rówó ó ti gọ̀kú láyé ẹ̀ ọkùnrin míì wọ́n ti fi skẹ́ẹ̀tì wọ́n ti fi gbá lẹ́nu skẹ́ẹ̀tì wọ́n ti fi gbá ọkùnrin míì lẹ́nu làákàyè ẹ̀ ti yí sódì ìsìláàmù ò fọwọ́ sí irú ẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ jẹ́ ọkọ tán tó bá mọ̀ pé ò tó yàwó fẹ́ má fẹ́ yàwó obìnrin tó bá ti ní total freedom kì í ṣe ìyàwó ilé mọ́ ìyàwó ilé kì í ní total freedom o lè mú fóònù ìyàwó ẹ a máa sọ fún ẹ pé láyéláyé yẹn má fọwọ́ kan fóònù mi mọ́ it's my privacy ẹ ṣe máa wo WhatsApp mi ìyàwó ilé ẹ nǹkan ti ṣe ẹ o nǹkan ti ṣe ẹ ìyàwó ẹ̀ ń sọ fún ẹ pé kó má máa wo WhatsApp òun pé privacy òun ni nǹkan ti ṣe ẹ̀ o gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ ní total freedom ìsìláàmù ló wí bẹ́ẹ̀ ìyàwó lékè ní total freedom ni wọ́n fi ń pe divorce nínú ìsìláàmù ní atọ́lák ìtumọ̀ tọ́lák ni pé ká free obìnrin kó ní freedom tó o bá ti fún obìnrin ní freedom o ti kọ̀ ọ́ lẹ̀ nìyẹn ẹ fẹ́ra mọ́ ìsìláàmù nìyẹn tó bá ti rí pé ìyàwó ẹ lè lọ ó lè rìn bó ṣe wù ú ó lè jáde bó ṣe wù ú ó lè wọlé at any time tó wù ú ó lè wọrú aṣọ tó wù ú ó lè múra bó ṣe wù ú jáde ó lè tẹ̀lé ẹni ọ̀rẹ́ jáde ó lè fún ní control pé má bá lágbájá rìn mi ò fẹ́ rí ẹ pẹ̀lú lágbájá mọ́ ó ti tọ̀ láàkí ẹ nìyẹn ó ti kọ̀ ọ́ lẹ̀ nìyẹn ń ṣe lọ́kọláya mọ́ nǹkan tí ń jẹ́ tọ̀lák àtìlákọ̀ tọ̀lák yá ni sàráàù ó free ẹni yẹn sàráà ó ti free ẹ ó ti ní freedom láàkẹ́ ìdá àlẹ́ yìí ó dé mọ́lẹ̀ nìyẹn ní tá a bá ti dé mọ́lẹ̀ ni wọ́n ń pè ní pé ó wà níyàwó lé ìyàwó lé kì í ní 100% freedom obìnrin tó bá ń jà fún pé òun fẹ́ ní freedom lábẹ́ ọkùnrin ó fẹ́ lọ ni jẹ́ ó máa lọ alájì ẹ̀yin ni mò ń bá wí sà ẹ̀yin gangan ni mò ń bá wí alájì tíyàwó yín bá ti ń claim pé òun fẹ́ ní freedom òun fẹ́ ní privacy ẹ lè máa yẹ fóònù òun ò bó ṣe wù yín alájì ẹ sà ẹ free ẹ jẹ́ kó máa lọ. wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ olókè lẹ́wọ̀ ẹ̀ wò sàlẹ̀ gbogbo wa pariwo gbogbo àgbáyé tó rí fídíò yẹn ló pariwo pé obìnrin yìí máa báyé jẹ́ àwọn kíní yẹn wá pọ̀ lórí prógámù yẹn o tí yẹn bá ń fọ́lọ́ Oríyọmí Hamzat àwọn kíní tí ń pe kíní wọn kọ́kọ́rọ́ alátẹ nǹkankan yóò máa rí oríṣiríṣi kéèsì yóò sì máa mẹ́rẹ́ báyìí pé tabaraka wa ta'ala ọlọ́run máa kú sùúrù o kí ló fà ni pé ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ pé ká fi máa bá obìnrin lò gẹ́gẹ́ bí ìyàwó àtẹ̀lé ni à ń fún àwọn ìyàwó wa ní total freedom ìyàwó mi á sọ fọ́kọ rẹ̀ pé dádì ẹ wò mo fẹ́ lọ sí London jàre mo fẹ́ lọ ṣe vacation bẹ́ẹ̀ máa dẹ̀ lò 6 months ìyàwó ẹ ìwọ wà ní Nàìjíríà ìyàwó ẹ fẹ́ travel lọ ṣe vacation
ní London pẹ̀lú àwọn ọmọ ẹ̀ẹ́jọ́ lọ o 6 months ló máa lò ń bẹ̀. ó ti tọ̀ láàkẹ́ ó ti fi ní total freedom ó fẹ́ mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. kí o má lè sọ fún ìyàwó ẹ pé ibi tó fẹ́ lọ yẹn má lọ kó dẹ̀ jókòó kó má lọ. kó o níyàwó kó má lè sọ fún un pé pátí yẹn ò lọ o kó dẹ̀ sọ pé yes sir mo ti gbọ́. ìyàwó ẹ kọ́ ò tí ì fẹ́ yàwó o ẹ̀pọ̀ tẹ́ ń fẹ́ o ìwọ lọ gáàlè tí ń gbélé rẹ ní o. ìyàwó tó bá pè níyàwó ẹ tí o lè sọ pé má lọ kó dẹ̀ gbọ́ tí o lè sọ pé má bẹni ìrìn tó dẹ̀ gbọ́. ìwọ ni ọ̀gá àwọn àlè tí ń fẹ́ ọ̀gá nìwọ nínú àwọn àlè ẹ̀ nítorí pé ilé tiẹ̀ ní í ṣe kí ni. kò jù báyẹn lọ ẹ̀pọ̀ tẹ́jọ́ ń fẹ́. tó bá jẹ́ pé ìwọ nìkan ló ń fẹ́ obìnrin àṣẹ ẹ máa múlẹ̀ lórí ẹ̀ láti lè sọ fún pé pátí yẹn ò lọ. òde àwọn kódà kó jẹ́ òde fámìlì ẹ̀ tí ọkùnrin bá sọ fún ìyàwó ẹ̀ pé àwọn ìyá Súlè tó jẹ́ àbúrò ìyá ìyàwó rẹ̀ pé àwọn òde ìyá Súlè yẹn mi ní interest ń bẹ̀ má lọ. tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ ni kò ní lọ o. tó bá ti lọ ìyàwó ẹ̀ kọ́ mọ́ àti líkíá fún ní fírídọ́ọ̀mù tó ń fẹ́ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. ẹ ti pọ̀ tẹ́ ń fẹ́ nìyẹn ìwọ lọ̀gá àwọn àlè tí ń fẹ́ nìyẹn. wọ́n ní kọ́kọ́ ló ń fẹ́ kọ́kọ́ lọ mọ̀ bẹ́ẹ̀. kí má wàá pẹ́ jù lórí ìyẹn. tí yẹn bá fẹ́ kọ obìnrin sílẹ̀ ó ní àwọn nǹkan tó lè fà á máa ka bóyá bí 15 nǹkan tó lè fà á kíyàn ní tàbí kóbìnrin sọ pé òun ò ṣe mọ́ tàbí kọkùnrin sọ pé òun ò ṣe mọ́ a lè kà tó bí 15. alákọ̀ọ́kọ́ tóbìnrin bá fẹ́ sọ pé òun ò ṣe mọ́ irú condition tó ṣẹlẹ̀ sárábìnrin yẹn mi ò ní dárúkọ ẹ̀ lórí show yìí. tí obìnrin bá rí wípé ọkọ tóun fẹ́ tó fẹ́ òun ọkọ yẹn ò lè perform lórí bed tàbí ọkọ yẹn ò satisfy òun tó. àwọn ọkùnrin 30 minutes 30 seconds 40 seconds tí wọ́n ti ń dá tọwọ́ wọn lẹ̀ ni. obìnrin ní ẹ̀tọ́ lábẹ́ òfin wípé ẹ yọ̀ǹda òun ẹ ṣe kí ni ìyẹn ni wọ́n ń pè ní halikulihu. obìnrin lè file fún divorce but on one condition. Iftida ó máa fún ọkùnrin yẹn wọ́n á gbéra wọn lọ wọ́n lè gbéra wọn lọ kóòtù o wọ́n lè gbéra wọn lọ ọ̀dọ̀ ìmáàmù o. àwọn nǹkan tí ìdílé obìnrin yẹn gbà gẹ́gẹ́ bí ohun yìgì gbogbo nǹkan tí wọ́n gbà yẹn níjọ́ nìka gbogbo tí wọ́n gbà yẹn gbogbo tọkùnrin yẹn ná gbogbo expenses yẹn wọ́n máa dá padà fún wọn tó bá jẹ́ pé wọ́n ti bára wọn sùn. ẹ gbọ́ tó bá jẹ́ pé kí ni wọ́n ti bára wọn sùn rárá. ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n ti ń bára wọn sùn kóbìnrin yẹn tó sọ pé òun ò ṣe mọ́ òun ń lọ ìlàjì nínú tí ó ná wọn á san padà fún o. wọ́n á dẹ̀ free obìnrin yẹn. wọn kì í fi tipátipá fẹ́ obìnrin o. tí yẹn bá ń follow program Oríyọmí Hamzat ìyẹn ó máa rí àwọn ìṣesí kan lára àwọn ọkùnrin kan bẹ̀ tí wọ́n gbẹ́jọ́ wá. níbi táwọn ọkùnrin mi ò ti máa sọ pé ó lè gba ìyàwó mi ní ìfi ìyàwó mi lẹ̀. ẹ pé àwọn ará Ìbàdàn ni wọ́n pọ̀ jù láwọn tí ń gbé kéèsì wá bẹ̀. tóbìnrin bá sọ pé òun ò ṣe mọ́ ọkùnrin kì í dúró lórí pé rárá ìfi ọ́lẹ̀ rárá o. jẹ́ ó máa lọ wá obìnrin míì. obìnrin fi ẹ́lẹ̀ ó lọ fẹ́ ọkọ míì ó wá gbé ẹjọ́ wá sórí ṣó wọn èyí tí jẹ́ kíní kan alátẹ kọ́kọ́rọ́ alátẹ ó wá gbé wá síbẹ̀. àgídìgbò ó ṣeun ń pé ìyàwó mi ni ó kẹ́rù kò lé ó lọ ọ̀dọ̀ pásítọ̀ ẹ bá ń bẹ pásítọ̀ kó fi ìyàwó mi lẹ̀ o. laughable matters. ṣé bẹ́ẹ̀ lobìnrin wá wọ́n tó ni lábẹ́ sánmọ̀ táwọn èèyàn lọ máa bẹ̀bẹ̀ pé ẹ bá ń bẹ̀ o kó fi ìyàwó mi lẹ̀ ẹlòmíì ò tún máa sunkún ẹ bá ń bẹ̀ alájẹ bá ń bẹ̀ o kó fi ìyàwó mi lẹ̀ o. ẹ̀rín àrín tàkìtì ó lágbára gan ni o.
bóyá wọ́n tiẹ̀ ń fọ nǹkan míì sínú ọbẹ̀ fún ọkùnrin míì ni àwa ń sunkún lórí kóbìnrin fi ẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ ló lábẹ̀ tó ni ó fi ẹlẹ́ olọ́dẹ lomi láìláìlá kí ló ń dúró ṣe tẹ́lẹ̀ jẹ́ kó tètè máa lọ ọlọ́run yọ àdánwò yọ wàhálà kó lọ́rùn ẹ̀ ó tún lọ ń bẹ̀ pé kó máa bọ̀ wá padà ọkùnrin míì fúnra ẹ̀ ni ó tún mú mọ́tò lọ sí ilé ọkùnrin tí ìyàwó ẹ̀ ti kẹ́rù lọ tí ó tún lọ máa kó ẹrù jáde ó lè gbà ìyàwó mi ó lè gbà ìyàwó mi kú bí ni ó lágbára o ṣé bẹ́ẹ̀ ni kinní ń wá dùn tó ò lè rẹ́ lómi ìfẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn tí relationship tí ò bá sí ìfẹ́ ń bẹ tí wàhálà bá pọ̀ jù tọkùnrin bá rí pé àbí tóbìnrin bá rí pé òun ò nífẹ̀ẹ́ kíni òun ò nífẹ̀ẹ́ obìnrin ọkùnrin yẹn tí ò bá sí love tó bá rí pé kò sí love òun ò nífẹ̀ẹ́ mọ́sẹ̀ ìfẹ́ ẹ ti yọ lẹ́mìí òun tàbí pé ọkùnrin yẹn gan kò mọ̀ tọ́jú obìnrin gbogbo ìgbà ìjà tó bá ti sú obìnrin yẹn ó ní láìtì láti sọ pé òun ò ṣe mọ́ ẹ má máa fi tipátipá de obìnrin mọ́lẹ̀ tó bá lóun ò ṣe mọ́ jẹ́ kó máa lọ ìwọ ni túláàsì ìwọ ni relationship by force ẹlẹ́ẹ̀kejì alfiraq bi mawti ahadihima tí ọkọ obìnrin bá kú kó ṣe ìdà ló kù kó ṣopó 40 days 4 months and 10 days 4 months and 10 days kó ṣopó kó lọ lọ́kọ mi ó dùn wá irú society ta bára wa lénìí àwọn èèyàn kì í fẹ́ opó obìnrin tọkọ ẹ̀ bá ti kú tó dẹ̀ ti ṣopó alẹ́tọ̀ láti so igi ẹ̀ padà society wa yìí a lot of things are not right. A lot of things are not in the right place. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì prefer kó máa ṣe àgbèrè pẹ̀lú opó ju kó lóun fẹ́ fẹ́ níyàwó lọ. Àwọn nǹkan kan máa ń tì wá lójú nínú society wa. Ẹlòmíì a máa sọ pé òun ò lè mú opó ẹni tó ti lọ́kọ rí tọ́kọ ẹ̀ kú òun ò lè mú lọ lé gẹ́gẹ́ bíi pé ìyàwó tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ojú ń tì òun gbogbo àwọn nǹkan yẹn jẹ́ ká lọ stop ẹ̀ ojú ń tì ẹ́ láti mú present ẹ̀ fáwọn ẹbí ẹ pé ìyàwó tó fẹ́ nìyẹn but ojú ò tì ẹ́ láti bọ́ bọ́ksà ẹ láti máa fi sí fún kò dáa tí ọkọ bá kú fóbìnrin tó bá ti ṣe ìdá tó lọ wà fat ó lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọkọ míì lópin ìgbà tó bá yẹ pé ó sì wù láti máa súnmọ́ ọkùnrin. Àwọn stigmatization tá introduce sí society wa ó ń bà àwùjọ wa jẹ́ ó dẹ̀ ń dá wàhálà lẹ̀. Kí ni ìdí tọ́lọ́run bá fi sọ àyà kalẹ̀ pé ká máa ṣe polygamy in the first place? Méjì mẹ́ta ẹ fẹ́ méjì mẹ́ta mẹ́rin ṣe bí nítorí àwọn opó ni. Kì í ṣe nítorí enjoyment fọkùnrin benefit polygamy obìnrin ló ní kì í ṣọkùnrin. Obìnrin ló ní benefit yẹ. Mọ́lá Ibrahim obìnrin nítorí obìnrin gangan nítorí benefit àwọn obìnrin lọ́lọ́run ṣe allow polygamy nínú Sharia Islam kì í ṣe nítorí benefit àwọn ọkùnrin. But lẹ́nìí nísìn reverse is the case. Àti sọ di benefit ọkùnrin àwa sọ di disadvantage fún obìnrin. Àwọn obìnrin gangan lọ́lọ́run fẹ́ fi ṣàánú wípé ọkọ wọn ẹlòmíì ti kú wọn rọ́kọ fẹ́ mọ́ ó dẹ̀ sì wà active láti lè ní copulation pẹ̀lú ọkùnrin. So ọlọ́run wá wò pé okay in that case ẹ̀yin tẹ́ ẹ ti níyàwó kan tẹ́ ẹ dẹ̀ rí pé ẹ ní capacity méjì ẹ fẹ́ nínú àwọn opó yẹn tó bá lè fẹ́ méjì gan fẹ́ tó bá lè fẹ́ mẹ́ta nínú wọn fẹ́ kíyàwó ẹ di méjì kó di mẹ́ta kó di mẹ́rin
Ọlọ́run ṣàánú ó fi àyà yẹn ṣàánú àwọn opó ṣùgbọ́n lẹ́ni tẹ́lómi bá fẹ́ fẹ́yàwó kejì ọmọge ni ó máa wá kiri èmi àti ẹ̀tún máa sọ pé virgin lòun wá virgin lòun wá àwọn tí wọ́n torí ẹ̀ ní ká máa ṣe polygamy gan àti ẹ̀wá rí tí wọ́n rò mọ́ ẹlòmíì ò máa sọ pé yẹn ànábì wọn Muhammad yẹn lẹ́nu tiẹ̀ ó ti láìkó obìnrin jù ó kàn ń kóyàwó jọ ni lẹ́yìn Aisha nìkan tànàbí fẹ́ tó bá ìbálé lára ẹ̀ gbogbo àwọn obìnrin tó kù tànàbí fẹ́ adélébọ̀ ni wọ́n lọ béèrè pé àfáà kan parọ́ lórí social media adélébọ̀ ni gbogbo wọn kódà first wife tànàbí fẹ́ Khadija adélébọ̀ ni ọlọ́mọ mẹ́fà lànàbí fi ṣàkọ́kọ́ fẹ́ ìyàwó ẹ̀yin àfáà tèmi ẹ̀mọ̀ jọ ẹ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ò mọ̀ lè fọlọ́mọ mẹ́ta ẹ̀yin aláàjì tẹ́yìn wáyàwó mẹ́tẹ́ mo fẹ́ ṣe wọ́n síná mo fẹ́ ṣe sùlásà mà fẹ́ lọ́mọ méjì ẹ̀ fẹ́ lọ́mọ mẹ́ta mà jọ Muhammad sallallahu alaihi wasallam tó wáyé pé Muhammad nìyẹn bá lóun fẹ́ jọ fadélébọ̀ jẹ́ kádélébọ̀ kún nínú ilé rẹ̀ àwọn gangan ni wọ́n ní the institution of polygamy àwọn adélébọ̀ ló ní ìdí ẹ̀ ọkọ ti kú ó dẹ̀ nídìí kó máa súnmọ́kùnrin single person kì í sábà fẹ́ irú wọn law of ethics kò fàyè gbà á lóun ṣe wà single òun ṣẹ̀ṣẹ̀ ìtànàbí ṣe yẹn very rare condition ni kí yẹn wà single kó fẹ́ níyàwó for the first time kó wá jẹ́ pé ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta tẹ̀ pé ethically society ò ní àláwẹ̀ but ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe polygamy ẹ̀yin lè wà in the best position láti fẹ́ ọlọ́mọ méjì ọlọ́mọ kan ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ọlọ́mọ márùn-ún ọlọ́mọ mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ either by divorce ló fi di bẹ́ẹ̀ ni àbí by death of the husband widow. ó yẹ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ àwọn issues yìí ló yẹ kó pọ̀ jù lọ́rọ̀ lẹ́nu àwọn àfáà kì í sọ̀rọ̀ wọn jájá. issues tó yẹ kó generate controversy jù gangan lélẹ́yìí tó yẹ káwọn èèyàn máa gbà lọ́tún gbà lọ́sì because nǹkan tó bá máa benefit society ló yẹ káwọn àfáà máa discuss kí ló kan àfáà pẹ̀lú wọn jájá. Of what benefit is that to our society? Productivity wo ló máa increase? Báwo nìyẹn ṣe concern ní national GDP? Báwo ló ṣe concern ní social vices? Báwo ló ṣe concern ní law of ethics? Báwo ló ṣe concern ní matrimonial home? Kí ló kan àfáà pẹ̀lú yẹn? Issues tó wà out of context, tó wà out of benefit. Àwọn bàbá wa ń jọ wá ní ìmọ̀ tí ò wúlò má fi ṣàdánwò fún gbogbo wa ìmọ̀ tí kò wúlò. Àwọn ìmọ̀ tí ò wúlò useless knowledge lẹ́ẹ̀ máa wá káàkiri. Of what benefit lọ́rọ̀ wọn jájá benefit wo kí ló contribute sí society? Báwo ló ṣe máa increase GDP? Báwo ló ṣe máa step down crime láwùjọ? Ẹ ní sọ ọ̀rọ̀ tó wà important gangan tó ṣe pé tí gọ́ọ̀mẹ̀ntì gan bá gbọ́ inú wọn á dùn pé ọ̀rọ̀ lélẹ̀ ẹja discuss ẹ̀ ní House of Assembly ṣé wọ́n lè gbé ọ̀rọ̀ wọn jájá lọ sí House of Assembly. Àwọn obìnrin opó tí wọn ọkọ wọn ti kú wọ́n wá pọ̀ ẹlòmíì ọ̀dọ́ ló ṣì wà tọkọ ẹ̀ kú. Obìnrin kan wà tí mo mọ̀ mi ní dákọ rẹ̀ lọ́dún kan gbogbo èjì obìnrin yẹn lọ́dún náà kò tí lè wọ 35 tọkọ ẹ̀ fi kú. Ọkọ yẹn dẹ̀ fi ọmọ 4 kalẹ̀ fún obìnrin yẹn. Ọkọ ló ti lọ yìí ìyàwó ò tí wọ 35 kò ìwọ menopause ọkọ ẹ̀ wá kú títí dè ní bá ṣe ń sọ̀rọ̀ kò tí rọ́kọ fẹ́. Mùsùlùmí dẹ̀ ni ẹlẹ́yà tó ni for that matter ẹlẹ́yà kò lè èyí ẹ̀ kò ṣeé gbé ilẹ̀ ọmọ 4 kò ṣeé dátọ́ àwọn ọmọ kéékèèké ẹnikẹ́ni ò yà sí pé òun fẹ́ o. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó ń pani lẹ́kún ní kọ̀rọ̀
lọ́dún náà lọ mò ń sunkún lórí ọ̀rọ̀ yẹn, mò ń banújẹ́ pé àwùjọ wa yóò mọ̀ dá o. Ìjìyà ńlá ni wọ́n sọ obìnrin yìí sí, àdánwò ńlá ni. Ọmọ kékeré ara ẹ̀ ó wá dopò ọ̀sọ́ gangan, ọ̀dọ́ dẹ̀ ni, kò wá rí ẹnìkankan sọ pé mo fẹ́ fẹ́ ọ, kó wá ṣe nìkáà fún kẹ́nìyàn wá gbé sílé. Nígbà tó jẹ́ pé àwọn nǹkan yìí àwọn aláàfáà ò ní mẹ́nu lọ ọbẹ̀, àní sọ rárá, ní tí ò kàn rárá, ní tí ò yẹ ká máa rírò láàmú sọ. Yẹn lá máa debate. Ẹlòmíì 20 something years ló wà tọkọ ẹ̀ fi kú, ẹnikẹ́ni ò ní sọ pé òun fẹ́ fẹ́, àmọ́ wọ́n lè lọ máa fún un lówó ká máa bá a sùn. Wọ́n lè pè lórí fóònù pé kó wá pàdé àwọn lọ́tẹ́ẹ̀lì ká máa fi sí fún un. Ṣùgbọ́n wọ́n lè sọ pé mo fẹ́ so yìgì rẹ̀. Now, kí wá la ní polygamy nínú Islam, kí la ní fún? Ẹlòmíì kẹ̀rẹ́ wọ́n kọ́ the fact pé ọkùnrin kọ obìnrin lẹ̀ kò túmọ̀ sí pé kẹ́lòmíì má fẹ́. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tọkọ kan bá ti kọ̀ wọ́n lẹ̀, wọ́n máa ń padà daṣẹ́wó ni. Ní mi ò fi rí Bíbélì bá wí, verse kan wà nínú Bible. Ẹ jẹ́ ká lọ wo, ǹjẹ́ nínú Matthew kọ́ ni? Matthew ni, Matthew chapter 5 verse 32. Gbogbo àwọn tí wọ́n bá jẹ́ Christian kan lọ kà á. Ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn, mi ò rí ọ̀rọ̀ yẹn takò. Tí yẹn bá wò, ìyẹn ó rí pé n tó ń ṣẹlẹ̀ ni. Ó ní, I say to you that everyone who divorces his wife, except on the ground of sexual immorality, makes her commit adultery. And whoever marries a divorced woman commits adultery. Ẹ jẹ́ ká analyze verse yìí. Ó ní, Jésù ní sọ̀rọ̀ ń bí according to them. Ó ní ẹnikẹ́ni tó bá kọ obìnrin tó kọ ìyàwó rẹ̀ sílẹ̀, láì ṣe pé obìnrin náà ń yálè, ó ṣe panṣágà, ó ti sọ obìnrin náà di aṣẹ́wó tí ó máa ṣaṣẹ́wó káàkiri. Yes, this is a fact. This is reality. Although Islam ò fọwọ́ sí àwọn ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yìí o, but tá a bá wò side kan bẹ̀ tẹ́ pé a coin ni, ó dàbí coins ni, ó lójú méjì, ó máa ní head, ó máa ní tail. Ojú kan dá nínú ọ̀rọ̀ yìí, ojú kan ò dá. Ojú wo ló dá nínú ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin táwọn èèyàn ń kọ̀ sílẹ̀ wọ́n ń padà dáṣẹ́wó ni. Nítorí pé gbogbo ọkùnrin ó máa wá gbé àgbéjúlẹ̀ tí Súlè ó wá yóò jẹ tiẹ̀ á sá lọ, Kàmọ́rù àwa á jẹ tiẹ̀ á sá lọ, Bàṣírù àwa á jẹ tiẹ̀ á sá lọ, Sunday ọlọ́kadà àwa á jẹ tiẹ̀ á sá lọ, Michael oní jẹnẹrétọ̀ òun náà àwa á jẹ tiẹ̀ á sá lọ, àwa padà dáṣẹ́wó. Àwọn Catholic lọ́dọ̀ tí wọ́n fàyè gba kéèyàn kọ obìnrin sílẹ̀. Ẹni mo parọ́ fún yín lórí social media. Ní Catholic, ní Catholicism, o lè kọ obìnrin sílẹ̀ tó bá ti fẹ́ obìnrin. Àbàdàn ni ẹ lè kọra yín lẹ̀. Ìyẹn orí wọn bá wí náà. Èèyàn mélòó ní ń fẹ́ divorce woman tó ti kọ́ lẹ̀? Ṣùgbọ́n a prefer ká máa yọ́ bá a sùn, ká máa yọ́ wá láago mẹ́wàá alẹ́, tàbí ká máa yọ́ ní kó wá pàdé wa níbìkan ká máa bó sí fún. Àmọ́ pé ká sọ pé ká present ẹ̀ fún ẹbí wa pé tó ìyàwó tí mo fẹ́ ṣe kí ni o, tí mo fẹ́ fẹ́ rèé, kó wá tẹ IV, a lè ṣe. A lè ṣe. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, firqatul uyub. Tí ọkùnrin bá fi àléébù pamọ́ fún ìyàwó tí kò jẹ́ kó mọ̀ pé àléébù báyìí ṣe kíni, tàbí tí obìnrin náà bá fi àléébù pamọ́ fọ́kùnrin tí ò jẹ́ kọ́kùnrin yẹn mọ̀, ó wá di pé wọ́n fẹ́ra wọn wọlé tán, ọkùnrin bá ní ó yá ká náà bá rí àléébù. Irú àléébù wo là ń sọ ń bí? Bóyá obìnrin yẹn kò lójú ara. Ṣé mọ̀ pé àwọn clinical condition kan wà tó yẹ pé ojú ara obìnrin dípa. Ọ̀tọ̀ ni pé yẹn wà ní virgin, yẹn kọ́ là ń sọ o. Obìnrin tí ò lójú ara lákìríbótó, obì tí ò lójú awẹ́, kò wá jẹ́ kí ọkùnrin yẹn ó mọ̀, ó wá ṣe ìgì tán, ó wá dalẹ̀ kó dẹ̀ kìí sí, ló bá rí pé kíní yìí ló mọ́ fo tí kò tiẹ̀ ní àlàfo,
irú condition bẹ́ẹ̀ yẹn lè kọ obìnrin yẹn lẹ̀. Tó bá dẹ̀ kọ́ nírú condition jẹ́ pé wọ́n súnmọ́ra wọn rárá, gbogbo tí ó san fáwọn ẹbí ẹ̀ wọ́n máa dá padà ní o. Kódà ó lè calculate gbogbo iye owó tó ná lórí wedding yẹn á gbà padà lọ́wọ́ wọn by law. Wọ́n gbọ́dọ̀ dá padà. Sharia Islam nìyẹn. Ṣùgbọ́n tó wáyé pé àlébù tí kì í ṣe irú eléyìí tá wí, àlébù yẹn kò disturb pé kó má súnmọ́, ó ti wá súnmọ́. Ó ṣe wá discover àlébù yẹn bóyá wárápá wà lára obìnrin yẹn. So bó ṣe dòru tí wọ́n bẹ̀rẹ̀ kínní, ó ti kìí sí tán ni wárápá bá gbé obìnrin yẹn. Ọwọ́ pó ti súnmọ́ yẹn kò lè gba àwọn nǹkan yẹn padà mọ́, ṣùgbọ́n ó lè kọ̀. Ó lè ṣe kínní? Ó lè kọ̀. Ó lè kọ̀lẹ̀. Tó bá dẹ̀ jẹ́ ọkùnrin náà ló lálébù, obìnrin yẹn lè sọ pé òun ò ṣe mọ́, tó wáyé pé kò mọ̀ sí tẹ́lẹ̀ kan tó ṣe nìka. Ẹlẹ́ẹ̀kẹrin number 4. Wọ́n ń pe kíní kan ní micropenis, tí okó ọkùnrin bá kúrú tí ó gùn. Ṣé mọ̀ pé a tún ní types níbẹ̀ yẹn. Micropenis míì wà, ó sì lè bímọ pẹ̀lú micropenis rẹ̀ yẹn torí sẹ̀ntímítà ni. Ó ní iye sẹ̀ntímítà tí nǹkan ọmọkùnrin wà tó máa wà kó tó lè pé ó lè fertilize obìnrin. Àwọn sẹ̀ntímítà kan bẹ nínú micropenis tó bá yẹ pé ibẹ̀ ní tọkùnrin yẹn kò sí bó ṣe fẹ́ bímọ láyé, nítorí pé kò ní lè penetrate láti gbé sperm yẹn débi tó yẹ kí sperm yẹn ó dé. So in that case, tó yẹ pé irú ẹ̀ ni tí obìnrin ò wá mọ̀, ó wá di gba alẹ́, ó wá di pé wọ́n fẹ́ súnmọ́ra wọn ló ṣẹ̀ṣẹ̀ wá rí irú ẹ̀. Wọ́n fún ní ìṣẹ̀ṣà, ó ní opportunity láti sọ pé òun ò ṣe mọ́. Obìnrin yẹn lè kọ ọkùnrin yẹn sílẹ̀. Kàkà tí ó fi lọ máa rin àlè, gbé ọmọ ọba fún Ọ̀ṣun, gbé ọmọ àlè wá sínú ilé fọ́kọ yẹn, kó kúkú fẹ́ kàn kọ ọkọ yẹn sílẹ̀, kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Irú ọkùnrin bẹ́ẹ̀ ó lè adopt ọmọ tó bá fẹ́. Kì í ṣe pé yóò lè adopt ọmọ nínú Sharia Islam, àmọ́ ní tí Sharia Islam sọ ni pé èyíkéyìí ọmọ tí yẹn bá adopt kò lè jẹ́ orúkọ ẹni yẹn o. Kò dẹ̀ lẹ́tọ̀ọ́ láti pín ogún ẹni yẹn. Basic Sharia nìyẹn. So ó dẹ̀ lè lọ fún some other procedure like IVF, kí wọ́n gba sperm ẹ̀. Wọ́n lè lọ ṣe IVF. Àmọ́ tóbìnrin o tó bá ní kò tẹ́hun lọ́rùn, kó fẹ́ kàn lọ divorce ọkùnrin yẹn sílẹ̀ ju kó lọ mẹ́rin àlè lọ. Ó di mẹ́rin. Number 5, condition tó lè fa pé kí lọ́kọláya ó fira wọn sílẹ̀. Al-Iyawo. Tí ọkùnrin bá búra wípé òun ò ní súnmọ́yàwó òun fún iye ìgbà báyìí, fún iye period báyìí, ó búra pé mo fi Ọlọ́run ọba búra, wàláì tàláì súnmọ́ bíláì, ìní súnmọ́ fódìdí ọdún kan, àbí ìní súnmọ́ fódìdí oṣù mẹ́jọ, èyíkéyìí period tọkùnrin bá búra rú ẹ̀. Now period yẹn tó bá dín lóṣù mẹ́rin kò tí lè kọ́lẹ̀. Ṣùgbọ́n tí period yẹn bá lé ní oṣù mẹ́rin, period tó dá yẹn, wọ́n ní kí obìnrin yẹn kó lọ report fún àwọn adájọ́. Tó bá jẹ́ pé civil law ni wọ́n ń lò, kó lọ bẹ̀. Tó bá jẹ́ pé sharia law ni wọ́n ń lò, kó lọ bẹ̀, kó lọ report. Tó bá report, wọ́n wá sọ fún ọkùnrin yẹn wípé kó lọ súnmọ́ ìyàwó ẹ̀. Wọ́n á máa date ẹ̀ by law pé kó lọ súnmọ́ obìnrin yẹn. Ṣé mọ̀ pé ó dẹ̀ ti búra? Ṣé dẹ̀ mọ̀ pé Islam kan náà ló sọ pé tíyẹn bá búra lórí nǹkan kan kò bọ́ lọ ṣe nǹkan yẹn. Now wọ́n wá mandate ẹ̀ by law pé kó lọ ṣe, á mú kàfàrà wá, á lọ bá obìnrin yẹn sùn, á dẹ̀ mú kàfàrà wá. Tó bá tó wá kọ̀ tí wọ́n mandate ẹ̀ by law tí ó dẹ̀ súnmọ́ obìnrin yẹn, yufsak, wọ́n máa void the relationship yẹn, divorce ti dé, kóbìnrin yẹn máa bá tiẹ̀ lọ.
wọ́n máa divorce wọn by law, òfin náà máa fi tú wọn ká. Ó kò lè dé obìnrin mọ́lẹ̀ kó o má fún ní tibítibí. Ó di 5. Ẹlẹ́ẹ̀kẹfà, tí ọkọ yẹn bá travel tí èèyàn ò rí for a long period of time, ìyẹn wá ní àlàyé méjì, ó pín sóríṣi méjì. Travel yẹn tó bá jẹ́ pé ẹ máa gbọ́ o, ó lálàyé ọ̀nà méjì ló pín sí. Àìsí ńlé ọkọ tó wá jẹ́ pé ó ṣe ló travel, tó wá jẹ́ pé travel tó travel yìí ó fowó lẹ̀ fóbìnrin yẹn, àbó ń sẹ́ndì owó sóbìnrin yẹn pé gbà owó oúnjẹ oṣù yìí rèé, gbà owó oúnjẹ oṣù yìí rèé, tàbí tó ní kó yáhun òun á dá padà but kò rí. Now àlàyé rèé o, obìnrin ní right láti sọ pé òun ò ṣe mọ́ fún àwọn condition kan. Tí àìkò rí ọkùnrin yìí mọ́ yìí, tó bá jẹ́ pé lílọ tọkùnrin yẹn lọ excuse tí ò genuine ni, pé bóyá ó lọ wo bọ́ọ̀lù, ó lọ Arsenal àti kílẹ̀ máa ń pè Liverpool, bọ́ọ̀lù ló lọ wo, àwọn reason tí ò bá làákàyè mu, táyé pé ní tó gbé ọkùnrin yẹn lọ nìyẹn, tàbó bá bo lọ. Obìnrin kan jò ní sọ fún mi pé ọkọ òun ó bá a bo lọ, báwo náà ti ń pè é, obìnrin ló torí ẹ̀ travel out of the country tóun ò fi rí mọ́. Irú àwọn situation báyìí, àwọn reason tí ò bá làákàyè mu, obìnrin yẹn ní right láti sọ pé òun ò ṣe mọ́. Divorce yẹn ó ti stand o, ó lè lọ́kọ mi o. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn condition tó so mọ́ eléyìí, tí àìsí ńlé ọkùnrin yẹn tó bá ń kó ìnira bá obìnrin yẹn, gbogbo wa náà láti mọnú ìnira tá ń wí. Obìnrin míì wà tó jẹ́ pé oṣù 4 kò gbọdọ̀ máa sùn mọ́kùnrin, alájì ni ò dẹ̀ sí ńlé yìí, ara dẹ̀ ti ń kan, kàkà tí ó fi máa pe plumber pé tọ́ílẹ̀tì wa blọ́ọ̀kù, bọ̀dá plumber ẹ wá bẹ́ wa ṣe, tí ó máa fọwọ́ ra plumber lára nínú bathroom, kàkà tí ó fi máa yọ́rù ẹ̀ ṣe, ọ̀tọ̀ ni ó pe bọ̀dá tí ń tún fíríjì ṣe, bọ̀dá wálé fírísà ò mà tutù mọ́, títí ó wọlé tán tó yẹ pé nǹkan míì ni wọ́n máa ṣe nínú ilé. Kódà obìnrin míì bá jẹ́ débi pé àwọn àbúrò ọkọ rẹ̀ tí wọ́n jọ ń gbélé tọkọ wà lábúrọ̀dù, àbúrò ọkọ rẹ̀ tán fi tì ní ó máa bá a ṣe, kàkà tí ó fi máa ṣe gbogbo eléyùn, wọ́n ní kó fẹ́ kàn yọ̀ǹda ọkùnrin yẹn o, kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ o. Kó ṣe kí ni? Tí ó bá ti ń kó ìnira bá, ìnira ni wọ́n pè o. Obìnrin míì ọ̀rọ̀ sẹ́ẹ̀sì kọ́ ní tiẹ̀, wí ṣátù lásán dídáwà ó ń kóbá. Obìnrin míì ò láìkí kó máa dáwà, kó máa rọ ọkùnrin máa bá sọ̀rọ̀, kó máa rọ ọkùnrin máa bá ṣeré nínú ilé, obìnrin míì ò lè ṣe é. Kàkà tí ó fi máa wá lọ máa ṣe míì, tí ó fi máa yọ́ míì ṣe ń ta, kó fáìlì fún divorce, kí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Níbi eléyìí ni àwọn àfáà sọ wípé period wo lobìnrin yẹn lè ní sùúrù dà kí wọ́n tó sọ pé kó máa lọ. Imam Maliki sọ pọ́dún kan ni, ọkọ rẹ̀ ò sí nílé ká tó lè gbà pé ara ti ń ní. Imam Maliki ní a ní sùúrù fódìdí ọdún kan tí ó dẹ̀ ní súnmọ́kùnrin míì. Imam Ahmad àwọn ní obìnrin kò sóbìnrin náà tó lè ní sùúrù ọdún kan. Imam Ahmad ló wí bẹ́ẹ̀. Wọ́n ní lọ́dọ̀ tàwọn, àwọn rí pé oṣù 6 lóbìnrin lè ní sùúrù dà, pé oṣù 6 nìkan fún obìnrin yẹn, lẹ́yìn oṣù 6 kan fún ní kan grant ẹ̀ ní divorce kó máa bá tiẹ̀ lọ. Àwọn àfáà kan sọ pé ọdún 3 ni ó fi ṣe sùúrù. So now condition number 3, tọkọ obìnrin ò bá sí nílé tí wọ́n ríra wọn, wọ́n ní tó wá jẹ́ pé another country ló lọ, ó lè file fún divorce. Ṣùgbọ́n tó wá pé within the country náà ni, bóyá ìyàwó wà ní Lagos, ọkọ lọ Kano, àbí ọkọ lọ Abuja, ìyàwó wà ní Ìbàdàn,
wọn wá ríra for like 6 months àwọn kan tó bá sì ń jẹ́ pé within the same country ni obìnrin ò ní right láti file fún divorce pé after all ó lè lọ ṣe kíni ó lè lọ bá a lọ́hùn ó rọrùn láti wọ mọ́tò náà kó lọ bá a lọ́hùn náà kó lọ máa lọ bá a lọ́hùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kán máa ṣe kíní yẹn ṣùgbọ́n tó bá yẹ pé outside of the country ni wọ́n lè file fún divorce. Ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní tó bá fi ń wo odidi ọdún kan tíyàn fi ìyàwó rẹ̀ sílẹ̀ lánàá country obìnrin yẹn ní right láti sọ pé òun ò ṣe mọ́ lábẹ́ òfin Islam. Ẹ wá rí àìsínlé ọkùnrin yìí irú àwọn reason wo ló jẹ́ níhùn tó wáyé pé ó lọ ṣe ó wá ìmọ̀ lọ bí kó lọ ṣe masters ó lọ ṣe PhD irú reason yìí ó jẹ́ níhùn obìnrin gbọ́ ó yẹ kó lè ṣe sùúrù fọ́kọ ẹ̀ in this kind of condition àbí wọ́n transfer rẹ̀ ibi iṣẹ́ ló transfer rẹ̀ àbẹ́ẹ̀kẹ́ tí ń sìn àbí ibi iṣẹ́ ló rán ní course pé kó lọ ṣe training kan ó yẹ kóbìnrin lè ní understanding marriage and understanding should be together o lè sọ pé o marry yẹn kó má ní understanding so wọ́n transfer ọkọ ẹ níbi iṣẹ́ nítorí promotion lọ country kan lọ ṣe àwọn kankan ó wá sọ pé o lè fara dà ó dẹ̀ ti ń yànlè obìnrin kóbìnrin ni ẹ o in that kind of scenario ó dá lóbìnrin ajá ni ẹ ẹranko lásán ni o kò dáwọ́ èèyàn bóra ni ọkọ ẹ lọ ṣe masters ó lọ ṣe PhD ó dẹ̀ fi ẹ́ sí Nàìjíríà àbó fi ẹ́ sí country tó wà ìyẹn ò tó ní excuse fún ẹ láti yànlè tó bá dánrú ẹ wò ó dá lóbìnrin láti fẹ́ oníṣìná ni ẹ tẹ́lẹ̀ ṣìná ti ń wù ẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni abẹ́ẹ̀gẹ́ ti ń sìn ṣùgbọ́n ń ṣe àwọn èèyàn nínú ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ń táwa ọkùnrin míì ń ṣe kò bá òfin ìsìláàmù mu o tá nítorí pé àti ìníwèé ìgbélú l'Amẹ́ríkà tá fìyàwó lẹ̀ Nàìjíríà ọdún 7 ìmí ọdún 10 ìmí 15 years ẹ ti sọ àwọn obìnrin yẹn daṣẹ́wó ẹ̀yin lẹ́ni gbogbo tó bá ṣe níṣìná ní Nàìjíríà ọrùn ọkọ yẹn ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa kọ́ sí o wọ́n ní kọ́ fóun o gbogbo ọkùnrin tó fìyàwó ẹ̀ lẹ̀ Nàìjíríà ẹ gbọ́ dáadáa o torí mo mọ̀ kí mo ti ṣe ẹlòmíì pẹ̀lú ọ̀rọ̀ yìí nísìn ẹlòmíì ó lè má pè mí mọ́ ó lè lóun ó blọ́ọ̀kù mi pé àfáà yẹn ó dẹ̀ owó tọrọ ní ká má sọ̀hún bí n bá ṣe ọ jẹ́ ń ṣe ọ kí n má ṣe Ọlọ́hun bí yẹn bá fobìnrin rẹ̀ lẹ̀ Nàìjíríà tó lọ jòkó sábúrọ́dù South Africa ló jòkó ni Canada ló jòkó ni America ló jòkó ni Germany ló jòkó ni tó nítorí pé òun ò níwèé ìgbélù òun ò lè wálé tóbìnrin yẹn bá fi ń ṣe ṣìnà ọkọ yẹn ló lẹ̀ṣẹ̀ rẹ̀ o ó bá ti kọjá ọdún kan ọkọ yẹn ló ní ẹ̀ṣẹ̀ rẹ̀ o kì í ṣe obìnrin yẹn o ẹ sọ wọ́n daṣẹ́wó ni náà kí ló fẹ́ kó máa ṣe wá ní ẹ ṣé kò lè lọ wá vibrator ni ṣé vibrator ni wọ́n ń lò nílùú tó wà question mark ìlú tí wọ́n wà yẹn Germany tó wà yẹn ẹ̀sà alájì ẹ̀yin ni mò ń bá wísà ẹ̀yin gangan bẹ́ẹ̀ ni Germany tẹ́yin wà yẹn Canada tẹ́ wà yẹn America tẹ́yin wà yẹn ṣé dílídò ṣóhun lẹ́yìn ń lò tẹ́ fi ń tu ara tẹ́ fi ń ṣe tó bá tara yín bá kún tẹ́ fi sọ pé kíyàwó yín máa lo vibrator in your own absence oníkíyàwó ẹ̀ máa lo vibrator bẹ̀tì wọ́n mọ bó ṣe ń sort ara ẹ̀ out láàrin àwọn bí n pé Yẹ́misí Tóyìn tomato bí n pé a ti sáré pè wọ́n hello Tolú ìgbà ló máa wá lo weekend now ara mi ti kún gan o mọ bí wọ́n ṣe ń ṣe lọ́hùn ó wá ní kóun máa lo vibrator ní Nàìjíríà ẹlẹ́ṣẹ̀ ni ẹ o wọ́n ló lẹ́ṣẹ̀ gbogbo ìrìnkúrìn tó bá rìn wọ́n ló ní eléyìí ni ó ti tako and better still obìnrin yẹn lè file fún divorce kóun náà má bàa kọ nǹkan tí ò dá lórí àwọn ọmọ rẹ̀ torí pé gbogbo obìnrin tó bá ń yànlè pẹ̀lú ọkọ rẹ̀ ègún ní ń fà nẹ́tíwọ́ọ̀kì ègún ní ń fà fún ta ni àwọn ọmọ tó bí. Ẹ jẹ́ kí n tó wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọkọ òsínlé yìí mo ló pín sọ́nà méjì. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá imprison ọkọ obìnrin
tí kì í ṣe pé travel ní ó fi sí nílé, wọ́n sentence ẹ̀ sí jail term, yálà oṣù 6 ni, yálà ọdún kan ni, yálà ọdún 3 ni, yálà ọdún 7 ni, yálà 10 years ni tàbí jù bẹ́ẹ̀ lọ. Kí ni ṣẹ̀ríà sọ pé kóbìnrin yẹn ṣe? Nínú Islam wọ́n ní obìnrin yẹn ní right láti file fún divorce. Tó bá ti kọjá 6 months ó lè divorce ọkọ yẹn kó lọ fẹ́. Ó máa ṣe nìka míì ni o, kì í ṣe pé a kó lọ bọ́kùnrin mi o. Ṣẹ́rí dáadáa tá ń ṣe society wa yìí ìyẹn kọ́ là ń wí o. Tọkùnrin mi tóbìnrin mi máa dédé kẹ́rù tá kò ń lé ọkọ ẹ̀ tá kó lọ lé ọkùnrin mi, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní pé ó kọ ọkọ o, ó lọ ń ṣàgbèrè nìyẹn o. Tó o bá ṣe mọ́ wàá ṣe tó máa neat, wàá kọ́ tá neat tí gbogbo ẹbí ọkùnrin yẹn wọ́n á mọ̀ pé ó ti kọ́, tẹ́bí tiẹ̀ náà wọ́n á mọ̀ pé ó ti kọ́. Wàá wá fẹ́ ọkọ mi in a legal system, legal way, ọ̀nà tó bá òfin mu. Kódà wàá ṣe nìka ẹ̀ bí òṣìnú pálọ̀ lọ, kódà kó má ju èèyàn 6 lọ ń bẹ̀, ṣe nìka mi lọ́kọ mi tó bá ti mọ̀ pé ara ẹ̀ ò lè gbé. Kàkà tí wàá fi máa dẹ́ṣẹ̀, tí wàá fi máa ṣe àgbèrè, tí rúwá ògiri wàá fi máa bá ẹ sùn nínú ilé ọkọ ẹ, lórí bẹ́ẹ̀dì ọkọ ẹ, in your matrimonial home. Kàkà bẹ́ẹ̀, walk out of the relationship, get into another one. Kó má ṣe Ọlọ́run, kó ṣe èèyàn ó sàn ju kó ṣe Ọlọ́run lọ o. Kó ṣe ènìyàn pé ẹ̀ ládùrúfẹ́ tí wà àtọkọ ẹjọ́ ní, ládùrú ìyá àtọkọ ẹ, ládùrú kinní kan, gbogbo ládùrú yẹn èèyàn ló fẹ́ ṣe o. Ká dẹ̀ ṣe èèyàn ó bẹ́tà ju ká ṣe Elédùmarè lọ. Ká ṣe ènìyàn ó bẹ́tà ju ká ṣe Ọlọ́run ọba Allah lọ. Kó work out peacefully nínú relationship ó bẹ́tà ju kó máa yàn lè lọ. Kó máa gbóríṣiríṣi ọkùnrin máa sùn tẹ́lì kiri, máa lọ pátí, kán máa bá ẹ sùn lẹ́gbẹ̀ẹ́ mọ́tò, kán máa bá ẹ sùn nínú mọ́tò, kó máa lọ club, kó máa mutí àmúyó, ó bẹ́tà o. Live happily and peacefully. Now ọ̀dà àpá ti yanjú eléyìn ni. Ẹjá lọ sẹ́lẹ̀keje, ṣé mọ̀ pé 15 ni mo fẹ́ kà fún wa. Ẹlẹ́ẹ̀keje, tíyàn bá lọ́kọ tí ò gbọ́ bùkátà lórí ìyàwó, owó skul ọmọ kò san, ó dẹ̀ ní, ọ̀tọ̀ ní pé kò ní. Tọkùnrin ò bá ní owó lọ́wọ́, wọ́n ní kóbìnrin máa fara dà ní wọn ní kó work out o. Alukurani ló wí, èmi kọ́ ẹ lọ wo Suratu Tolak verse 7. Ó sọ, ó ní lè yóò fi súsà àti mísà àti, ó wá ní wà mẹ́ ń kùdírọ̀ àlẹ́ yìí rísíkù. Ọkùnrin tá a bá fún ní àsìkí táwọn Ọlọ́run ò pèsè fún, lè yóò fi kí mímọ́ àtàwùláhù, dédé tó bá lè ṣe ni kó ṣe o, kó má para ẹ o. La yukallifu Allahu nafsan illa ma ata'a, Ọlọ́run ò fẹ́ kó ṣe náà ni ò fi fún. Ìtumọ̀ àyà yẹn nìyẹn o. Orí mi ò ṣe tú báhùn. La yukallifu Allahu nafsan illa ma ata'a, Ọlọ́run ò fẹ́ kó gbọ́ bùkátà yẹn náà ni kò fi fún lówó yẹn. Ọba tí ò fún lówó kò fẹ́ ó gbọ́ bùkátà ni, òun ni ò fún lówó, kò fẹ́ kó gbọ́ bùkátà yẹn ni náà. So kán jọ máa fara dà, kán jọ máa fara yí, kán máa bẹ lọ́hùn títí tí ìdẹ̀kùn Ọlọ́run ó fi ṣe kí ni, sáyẹ̀jẹ̀ alùláhù ba'da usrin yusra, tí dẹ̀ra Ọlọ́run ó fi dé, kán máa rún mọ́ jọ gàrí. Tí ò bá yọ ṣúgà kò yọ nìyẹn, kò yẹ̀pà kò yọ nìyẹn, jọ máa rún mọ́ títí tí ó fi dà. Obìnrin ò ní ráìtì láti torí òṣì kọ ọkọ sílẹ̀. Obìnrin tó bá ṣe irú ẹ̀, obìnrin kóbìnrin ni, kò dáa láti fẹ́fẹ́ nìkẹ́ni. Ṣùgbọ́n tó ọkùnrin bá lówó lọ́wọ́ tó ń ṣiṣẹ́ tó ń gbowó oṣù, tá a wá rí pé àwọn àlè ní ń kówó fún níta, pàtí ní ń lọ káàkiri, ó lè rọtí ọtí 50,000 ó lè rà, ó dẹ̀ ń gba 120 lóṣù. Àbó ní bísínẹ́sì gidi tí ń ṣe, but kò ṣe fún ìyàwó àtọmọ nínú ilé. Àwọn àlè, àwọn bí ń pé Yẹ́misí ní ń kówó fún. Inú condition bẹ́ẹ̀, obìnrin yẹn ní right láti file fún divorce. Ọkùnrin tó rí ṣe tó ń rówó ṣùgbọ́n tí ò tọ́jú ilé, in tí wọ́n ní kóbìnrin yẹn ṣe kì í wọ́n ní kó kẹ́rù kó kúrò nílé o. Ṣé rí ìkẹ́rù kúkú nílé kọ́ ni wọ́n ń pè ní pé yẹn kọ ọkọ lẹ̀ o, rádaràdá nìyẹn o. Tí yẹn bá fẹ́ kọ ọkọ lẹ̀, mo ti sọ lẹ́ẹ̀kan,
ẹ máa carry àwọn society yín along, family ẹ máa mọ̀ sí, family ọkọ yẹn máa gbọ́ sí, wàá fọ́kọ́ fi tó wọn létí pé o fẹ́ gbégbèsè báyìí o, mọ̀rúfù ọmọ yín kò ṣẹ̀tọ́ ló kò ṣojúṣe o, kì í wálé o, ọ̀dọ̀ àlè ní sùn káàkiri, kò fún wa lówó oúnjẹ o, kò sanwó skul ọmọ o, kò sanwó ilé o, kò fún wa lówó gáàsì o, kò ráńjẹ sílé o, jẹ́ káwọn ẹbí ẹ̀ gbọ́, jẹ́ kí wọ́n kọ́kọ́ gbégbèsè. ó léyìn ó lẹ́bí náà. táwọn ẹbí ọkọ ẹ ti kọ́kọ́ gbọ́ kó tó kẹ́rù kó tó páàkì kó lé, ò fún wọn gbọ́, ò sọ fẹ́ bí ọkọ, ò sọ fún ìmáàmù yín, ò sọ fún àfáà àdúgbò yín tó ń kọ́ àwọn ọmọ ẹ ní kéwú, ó kọ̀ déédéé kẹ́rù ó dẹ̀ kó lé, yẹn ò dáa. ṣẹ̀ríà ìsìláàmù kọ́ nìyẹn. in tí wọ́n ń pè ní society ó involve family, ẹbí kìíní máa gbọ́, ẹbí kejì máa gbọ́, tán bá wá yanjú ẹ̀tì tí ò yanjú ló ṣe kan pé mo fẹ́ páàkì kúrò nínú ilé yẹn, ẹbí ẹ máa mọ̀ sí, dádì ẹ mọ́mì ẹ tàbáwọn tó jẹ́ èèyàn rẹ wọ́n á mọ̀ sí kẹ́rù kúrò nílé yẹn. tó bá dé kẹ́rù kúrò nílé ilé ọkùnrin míì kọ́ ni wàá kó lọ, wàá kọ́kọ́ padà sílé yín, wàá padà sílé yín, ibi tẹ́ni yẹn ti fẹ́, ibi tó wà tẹ́lẹ̀ tọkọ yẹn ti fẹ́, ibẹ̀ ni wàá kọ́kọ́ padà sí. tó ẹ pọ́dọ̀ brọ́dà ẹ kan ló wàá padà síbẹ̀. tí brọ́dà yẹn ò bá láyè mọ́ tó lè gbà ẹ́ sí, padà sí fámìlì yín, fámìlì àwòsí yín kan. àwọn yẹn ni wọ́n wàá fi ẹ́ lọ́kọ mi, ọ̀dọ̀ àwọn yẹn lọ́kọ mi ò ti wá fẹ́ ẹ. ó kọ̀ kókó ńlé ọkùnrin, ó lọ gbalé, ó wá fẹ́ ọkọ mi láti ibi tó ilé tó gbà. rádaràda nìyẹn, ó follow due process. ọkọ mi tó fẹ́ fẹ́ yẹn náà á padà kọ̀ ẹ́ lẹ̀, á ṣe ń tójú báyẹn lọ fún ẹ. obìnrin tó bá kókó lọ́dọ̀ ọkọ kan tó lọ ń gbalé, tó yẹ pé ilé tó gbà ibẹ̀ ló ti gbà lọ́kọ mi, ọ̀rọ̀ yẹn ti wọ́, ọ̀nà tó gbà yẹn ti wọ́, kò ní padà sí lábẹ́ ọkùnrin kan mọ́ tí ó fi jáde láyé, ó máa padà sí single mother at last ni. gbogbo wọn máa gbá, wọn máa jùlẹ̀ ni. nítorí pé obìnrin tó ti di adélébọ̀ tó kò lábẹ́ ọkọ kan tó fẹ́ bọ́ síbòmíì, bíríìjì tó yẹ kó gùn ni pé kó kọ́kọ́ padà sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. ó lè gbọ́n ju everybody lọ náà. ibi ń tó dẹ̀ lè rí mọ́ àwọn èèyàn máa rí jù ẹ́ lọ. ọkọ mi tó fẹ́ sáré lọ fẹ́ yẹn bóyá oníjìbìtì ni, bóyá fàwọ̀rajà ni, bóyá 419 ni, bóyá ẹni tí ò yẹ kó fẹ́ ni ìwọ ò lè mọ̀. èèyàn kì í sáré fi love kó sínú relationship mi nítorí pé ó ti ń bẹ ẹ chat, ó ń ṣe fídíò call pẹ̀lú ẹ látàárọ̀ ṣúlẹ̀, ó ti máa fura gan pé kò níṣẹ́. ọkùnrin tó ń ṣe fídíò call látàárọ̀ ṣúlẹ̀ ó lè wà lórí fídíò call pẹ̀lú ẹ 6 hours, ó ti fún ẹ ní attention, ó ti wá fall in love, ó wá fọ́ fún, ó wá yóò fẹ́. ó kọ̀ wípé wo ọkùnrin eléyìí tí ò tiẹ̀ kúkú wálé ló bá kẹ́rù kó nílé, ló bá kó lọ lé ẹ̀, ó sì máa kó mbẹ̀, ó tí ì délé ọkọ ẹ̀. It's never done like that. wọn kì í ṣe bẹ́ẹ̀. tó bá fẹ́ lọ́kọ mi kọ́kọ́ padà sílé yín pé already ó ti fọ ọkọ yẹn lẹ̀, gbogbo tí wọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé ó ti fail, ó ṣe mọ́, òkè padà. ọkùnrin mi tó rí yẹn tó ń bẹ ẹ, tó ń ṣe, tó ń wọléwọ̀de, tó ń ṣe kọ́ọ̀lù pẹ̀lú ẹ, tó ń fún ẹ látẹ̀ńṣàn, jẹ́ kó wá mọ àwọn èèyàn direct ẹ̀ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀, jẹ́ kó lọ mọ̀ wọ́n, jẹ́ kó gba permission lọ́dọ̀ wọn, jẹ́ kán bẹ́ẹ̀ fojú àgbà wò ó, kán bẹ́ẹ̀ pray sí, jẹ́ kán bẹ́ẹ̀ pray sí, so that mistake tó ṣe ẹ́ lákọ̀ọ́kọ́, irú àṣìṣe tó ṣe nígbà àkọ́kọ́ kò tún ní ìṣẹ̀lẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì. window gangan. obìnrin míì tó ń ṣí káàkiri ilé ọkọ kejì, ilé ọkọ kẹta, ilé ọkọ kẹrin, òun ló fúnra ẹ̀ fà á, àfọwọ́fà ẹ̀ ni. àfọwọ́fà ẹ̀ ni. ẹ jẹ́ kí n tún lọ síbi èyí tó jẹ́ pé ẹ̀sìn ló dì pààtì wọn. ẹ̀sìn lè fa ohun ìpínyà láàrin ọkùnrin àtobìnrin. tí ọkọ àtobìnrin bá jẹ́ kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá di pé suddenly ọkọ gba ẹ̀sìn,
ìyàwó ò wá gbà láti tẹ̀lé wọnú ẹ̀sìn yẹn, wọ́n lè fira wọn lẹ̀, but kò ní jẹ́ Christianity o. Ìsìlámù ò fọwọ́ sí ká kọ obìnrin sílẹ̀ tó jẹ́ Christian nítorí pé kò di Muslim. Gbọ́ dáadáa o. N táwa kànú tírà là ń sọ o. Tẹ́lòmíì bá sọ míì fún ẹ, ẹni kó mú tírà tó ti kà á wá o. Tírà rèé o. Fíkíù súnà rèé o, ó wà ń bẹ̀ o. Tírà rèé o. Fatawa al-mar'atil muslima, ó wà ń bẹ̀ o. Tẹ́lòmíì bá sọ míì fún yín, n tí kẹ́ bí léèrè ni pé ẹ sà, tírà wo lẹ ti ka ọ̀rọ̀ yẹn, ẹni kó point ẹ̀. According to the Islamic Sharia, tọ́kọ bá jẹ́ Muslim, tíyàwó dẹ̀ takú pé Christianity lòun fẹ́ máa ṣe, Islam ò ní kó kọ́lẹ̀ o. But tọ́kọ bá jẹ́ Muslim, tíyàwó ẹ̀ jẹ́ abọ̀rìṣà, ó máa kọ́lẹ̀ ni o, dandan nìyẹn, ó gbọ́dọ̀ kọ́lẹ̀. Ìbọ̀rìṣà ni Islam against, kì í ṣe Christianity o. Gbọ́ yé dáadáa o. Now, tí ìyàwó tó bá di Mùsùlùmí, tí ọkọ ẹ̀ tó ń ṣe ìbọ̀rìṣà, ó máa kọ ọkọ yẹn sílẹ̀ ni o. Ó máa kọ̀ ọ́ lẹ̀ ni o. Bí ó di mẹ́fà, ó di méje báyẹn, àbí mẹ́jọ. Ẹlẹ́ẹ̀kẹsàn-án, tí yẹn bá di Muslim, àsìkò tó wá di Muslim yẹn, iye ìyàwó tó wà nílé ẹ̀ ó lé ní 4. Ó ti fẹ́yàwó bí 8 10 sínú ilé kó tó di Muslim. Àsìkò tó di Muslim yẹn, ó máa kọ àwọn obìnrin kan sílẹ̀ náà, àwọn obìnrin yẹn á fọwọ́ mú 4 péré, á kọ àwọn tó kù sílẹ̀. By choice ni, ìyẹn ni pé ó máa select àwọn èyí tó fẹ́ kó dúró, á sọ fáwọn tó kù kan máa lọ. That is the Islamic Sharia. O lè ní kọjá ìyàwó 4 according to the Islamic Sharia. Now, tí yẹn bá fẹ́ obìnrin tó wá rí wípé later bóyá ó níyàwó bí 2 3 4, later ó wá discover wípé ìkan lára àwọn obìnrin yẹn family òun ni. Ó gbọ́, ìkan lára àwọn obìnrin yẹn family òun ni, bí ọmọ bọ̀dá òun kan ni, tàbọ́mọ àǹtí òun ni. Nínú àwọn tí sẹ̀ríà sọ pé ká má fẹ́, ó máa kọ̀ ọ́ lẹ̀ ni o, kódà kó ti bímọ fún un. Islamic Sharia là ń sọ fún wa yìí o. Ó máa kọ̀ ọ́ lẹ̀ ni, kódà kó ti ṣe kí ni, kó ti bímọ fún un. Òun ló lọ́mọ yẹn o, àmọ́ akọ obìnrin yẹn lẹ̀, kò gbọ́dọ̀ fẹ́ mọ́. Tó bá discover pé 2 lára àwọn ìyàwó tóun ní family ni wọ́n, ọmọ inú ilé kan náà, bóyá kò mọ̀ tẹ́lẹ̀, ṣé mo máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ọmọ inú ilé kan náà ni wọ́n, tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n nínú ẹbí kan náà. Ó dẹ̀ ti fẹ́ wọn already, kódà wọ́n ti bímọ fún un. According to the Islamic Sharia, ó máa mú kan nínú àwọn méjèèjì, á kọ ìkejì. Òun fúnra ẹ̀ ló máa ṣùsì tó fẹ́ kó dúró, á dẹ̀ ní kíkejì máa lọ. Ọmọ inú ilé kan náà tá à ń sọ yìí, kì í ṣe pé wọ́n kọ̀ jẹ́ family, extended family o, pé bíi pé ẹ̀jẹ̀ kan náà ló pa wọ́n pọ̀. Bóyá bàbá ló pa wọ́n pọ̀ ni, tàbí ìyá ló pa wọ́n pọ̀, ó máa kọ ìkan náà àwọn méjèèjì ni o. Eléyìí tá à ń wí, Kùránì ló wí o. Ẹ gbọ́, Kùránì ló ṣe kí ni? Kùránì ló wí. Bó ṣe wà ní Islamic Sharia nìyẹn. Ẹ jẹ́ kí n wá lọ sí number 10. Tí ọkọ àti ìyàwó bá ní àríyànjiyàn lórí pé ó yànlè kò yànlè, ọkọ accuse ìyàwó ẹ̀ wípé ìyàwó òun yànlè. Ìyẹn ni wọ́n ń pè ní li'an. Li'an máa wáyé. Irú tó jọ mọ́ kéèsì arákùnrin yẹn tó bí tọ́pìkì yìí àtàrábìnrin yẹn,
ṣé mọ̀ pé tọkọ tìyàwó ni wọ́n ọkọ lọ ṣe DNA àwọn ọmọ ó wá rí wípé òun kọ́ lòun láwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin now tó bá jẹ́ pé Islamic sharia ni DNA result tó gbé dání yẹn kò tó láti fi kọ obìnrin yẹn lẹ̀ mọ́lá Ibrahim kí ni mo wí. DNA result tó gbé dání yẹn kò tó láti fi kọ obìnrin yẹn lẹ̀. tòun ti pé DNA result yẹn ń sọ wípé òun kọ́ ló ṣe kí ni ló làwọn ọmọ Islamic stand yàtọ̀ sí gbogbo yẹn. Islamic stand number 1 ni wípé kíkọ ọmọ sílẹ̀ ọkùnrin ní right láti sọ pé òun kọ́ lòun lọ́mọ òun kọ ọmọ ó ní right ẹ̀ ṣùgbọ́n tó bá máa ṣe bẹ́ẹ̀ kọ́mọ yẹn tó pọ́dún méjì ni ọmọ tó bá ti lé lọ́dún méjì bàbá yẹn ò lè kọ́ ọmọ according to the Islamic sharia ó lè kọ́ wọ́n ló ní in spite of the DNA result òun ló lọ́mọ yẹn àdìsí Ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam ó ní aliwalad lil firash aliwalad lil firash ẹni tó bá gbé obìnrin sílé ló lọ́mọ tó bá bí ẹni tó bá gbé obìnrin sílé ló ní èyíkéyìí ọmọ tóbìnrin yẹn bá bí láàrin ìgbà tí wọ́n ti so yìgì wọn yẹn papọ̀ now tó wáyé pé Islamic stand ni wọ́n fẹ́ fi solve kéèsì ọkùnrin yẹn àti ìyàwó ẹ̀ ó lọ ṣe DNA lóòótọ́ ó rí pé òun kọ́ lòun láwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin Islamic sharia sọ pé òun ló ní wọ́n kò sí ọkùnrin náà lábẹ́ sánmọ̀ yìí tó gbọ́dọ̀ claim ọmọ tí ìyàwó kan bí fún ọkọ tó wà nílé ẹ̀ kò sí ọkùnrin náà tó ní right láti wá claim ọmọ lọ́dọ̀ ọkùnrin kan tó gbé obìnrin sílé tó dẹ̀ jẹ́ pé láàrin ìgbà tí wọ́n ti so yìgì ló lóyún yẹn ó lè claim ọmọ yẹn o ẹni tó nílé tó fẹ́yàwó sílé ló ṣe kí ni ló lọ́mọ tó bá bí o that is the Islamic sharia òun ló ní àwọn ọmọ yẹn àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun ló ní wọn now tó bá wá reject àwọn ọmọ yẹn fúnra rẹ̀ willingly ní pé òun ò fẹ́ wọn mọ́ kì í ṣe àwọn ọmọ òun valid wọ́n máa mark ẹ̀ ó reject wọn ta ló wá lọ́mọ wàlẹ̀ hajaru lil harir obìnrin yẹn lábẹ́ Islamic sharia kò lẹ́tọ̀ọ́ àti gbé àwọn ọmọ yẹn lọ fún bàbá mi òun ló ní àwọn ọmọ yẹn obìnrin yẹn orúkọ obìnrin yẹn làwọn ọmọ yẹn máa jẹ́ wọn ò gbọ́dọ̀ jẹ́ orúkọ bàbá mi tó rò pé òun lòun bí wọn fún bàbá mi yẹn wọ́n máa lẹ̀ lóko pa ni ó gbọ́n tí mo wí mọ́lá Ibrahim bàbá mi tó ń fún ìyàwó níyàwó lóyún tí ìyàwó níyàwó fi ń lóyún fún tó ń fi sí fún ìyàwó níyàwó tí ìyàwó níyàwó wá lóyún ẹni yẹn according to the sharia wọ́n máa lẹ̀ lóko pa ni kò lọ́mọ kankan kò lè gba àwọn ọmọ yẹn ẹni òkò ní ẹni òfò ní wọ́n máa dájọ́ kú fún ni ṣé wá róbìnrin yẹn òun ló ní àwọn ọmọ yẹn ó máa jẹ́ orúkọ ẹ̀ bí sharia Islam ṣe recommend ẹ̀ nìyẹn ṣùgbọ́n tí bàbá yẹn bá decide wípé òun ò kọ̀ wọ́n òun ló láwọn ọmọ yẹn o ẹ jẹ́ kí n wá lọ síbi issue ọ̀rọ̀ ọmọ àlè táwọn Yorùbá máa ń sọ wọ́n ní ilé tó ń tòrò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà wọ́n ní kò dá kán ọmọ àlè nínú ilé kìíní kankan Ọlọ́run ló máa mọ ọmọ ọkọ Ọlọ́run ló máa mọ ọmọ àlè wàláì òdodo ọ̀rọ̀ ni o ọmọ àlè ń bẹ nínú ọmọ ọkọ ńjọ́ mi mọ́lá Ibrahim ọmọ àlè ń bẹ nínú ọmọ ọkọ bẹ́ẹ̀ ni ọmọ mi wà tó yẹ pé bàbá yẹn gangan ló bí tó dẹ̀ pé òun ni ó padà tún pa bàbá òun ṣe mọ̀ pé ìwà tó wù yẹn ìwà ọmọ àlè ni òun ló dẹ̀ bí ó lè ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ káníánù tí ò tẹ̀lé núà wọnú ọkọ̀ núà ló mà bí àlèmàkọ́ ló bí fún ó gbọ́n tí mò ń wí káníánù sẹ́ ọmọ núà tí ò tẹ̀lé wọnú ọkọ̀ ojú omi yẹn núà gangan ló bí wọn bí fálè ọmọ àlè a máa wà nínú ọmọ ọkọ ìyẹn lè bímọ
kọ́lọ̀ má kẹ̀yìn ọmọ wa sí wa lọ́nà fi sọ pé inna min auladikum inna min azwajikum wa auladikum aduwwa lakum fazaruhum. ọmọ yẹn lè jẹ́ ọ̀tá yẹn kò sọ́dọ̀ ọmọ àlè. ọmọ àlè tá lè dẹ̀ bíjọ́ míì tíyàwó rẹ̀ gbé oyún tí ìyá gbé oyún àlè wá ó lè jẹ́ pé òun gan lọmọ tí ó tọ́jú ẹni yẹn tí ó tọ́jú ẹ̀ ju ọmọ tó bínú ara rẹ̀ gan lọ. ó lè jẹ́ òun gan ni ó jẹ́ ògo ìdílé wọn. ẹnìkan bí ọmọ ó wá gbé oyún ọmọ yẹn ó gbé lọ fẹ́ ọkọ mi. ọmọ yẹn wá dàgbà ó wá padà di gọ́vnà ní Nàìjíríà yìí. ó di kí ni wọ́n wí? ó di gọ́vnà. ṣé kò la ìran tí wọ́n gbé fún yẹn? ṣé kò di ògo ilé tí wọ́n gbé fún yẹn? bàbá tó sì ń jẹ́ orúkọ rẹ̀ bàbá tí ń jẹ́ orúkọ rẹ̀ bàbá yẹn dẹ̀ kọ́ ló ṣe kí ni? nǹkan ló lọ́mọ nǹkan ló bí. ọmọ yẹn dẹ̀ padà di ògo fún ẹbí yẹn. ọmọ tí wọ́n bá ti gbóyún ẹ̀ fún ẹ má kọ́ wọ́n ló ní. ọba tó darí ẹ̀ sínú ẹbí ẹ̀ yẹn ó ní nítorí tó fi darí ọmọ yẹn wá sọ́dọ̀ rẹ̀. bàbá Mohbad ó lè má jẹ́ nǹkan ló bí. ṣé kò wá la ìran yẹn? mọ́lá Ibrahim ò ń sùn. kí ni mo wí? bàbá Mohbad ó lè má jẹ́ nǹkan ló bí. ṣé kò wá la ìran yẹn? èèyàn wọ́n gbóyún àlè wá wọn gbóyún àlè wá dà wọ́n pọ̀ mọ́mọ́ tọ́ ìwọ ló ní wọ́n fìyókù lẹ̀ fọlọ́hun. ọlọ́run mọ bí ó ti yanjú ẹ̀. ọlọ́run ọba gan wọ́n ní tó bá dijọ́ ògbédè àlìkìyámọ̀ ọlọ́run ò ní fi orúkọ bàbá ẹnikẹ́ni pè é wípé máa bọ̀ ń bí o Ahmed ọmọ Ibrahim rárá o. ọlọ́run ò ní fi orúkọ bàbá ẹnikẹ́ni pè é orúkọ ìyá lọ́lọ́run ó fi pe kálukú níjọ́ ògbédè àlìkìyámọ̀. ìtumọ̀ yẹn ni pé ìwé iṣẹ́ wa dọ́kúmẹ́ǹtì tí wọ́n ń kọṣẹ́ wa sí orúkọ tí wọ́n fi tí ó jẹ́ néèmù tó wà lórí dọ́kúmẹ́ǹtì kálukú orúkọ ẹ̀ àtorúkọ ìyá ẹ̀ ni wọ́n ń kọ sí. wọ́n kọ orúkọ bàbá síbẹ̀ nítorí pé àṣírí tó pamọ́ tọ́lọ́run ò fẹ́ kó tú láéláé ni. má wulẹ̀ ṣe DNA mọ́. o kò fẹ́ para ẹ láìpẹ́ ọjọ́ o kò fẹ́ para ẹ sáyé o kò fẹ́ para ẹ. ó dáńbó ló ti fẹ́ bẹ̀rẹ̀ nísìn odidi ọmọ mẹ́rin ìkankan kì í ṣe tiẹ̀ ń bẹ̀. ìyàwó wo ló fẹ́ fẹ́ nísìn ta ni ó tiẹ̀ fẹ́? tó bá tiẹ̀ wàá rí ìyàwó fẹ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ owó pampasì. ǹjẹ́ òní ò tó bímọ tí ó dàgbà táwọn eléyùn? ǹjẹ́ wo ni ó tó bímọ tí ó tó dàgbà tó àwọn eléyùn ń tọ́lọ́hun bá ti bò mọ́ tu fílẹ̀. ó yí ọlọ́run ọba tó bò ìwọ má tutù. àlórúkọ ìyá orúkọ ìyá kálukú lọ́lọ́run ó fi pè é níjọ́ gbéra lè kíyámọ̀. kò ní forúkọ bàbá pé ẹnikẹ́ni wọn ní forúkọ bàbá pé torí pé tán bá ní ká máa lo orúkọ bàbá ọ̀rọ̀ paternity DNA lọ́lọ́run ó ìdájọ́ yẹn lọ́lọ́run ó dá títí ẹnikẹ́ni òfin ní wà lìjọ́nà. wàhálà ọlọ́pàá máa kó everybody. mọ́lá Ibrahim ọlọ́pàá máa ṣe kí ni? ọlọ́pàá ó kó everybody o. ọ̀rọ̀ DNA kò ṣe DNA kò necessary. ṣe rí àdísì tá nẹ́bì sọ yẹn wà láyọ̀ ọ̀jọ̀gbọ́n lànẹ́bì Muhammad. kò sí ẹni tó lè yanjú ọ̀rọ̀ tó tó ànẹ́bì wa Muhammad sallallahu alaihi ẹ̀yọ̀ ń bá ànẹ́bì dáadáa. níjọ́ náà wọ́n ń jà sọmọ ni o. àwọn kan kó kéèsì èmi mo lọ́mọ ìwọ kọ́ ló lọ́mọ èmi mo lọ́mọ wọ́n kó kéèsì yẹn wá sọ́dọ̀ ànábì ni o. nígbà tá ànábì máa sọ̀rọ̀ ó ní aliwaladu lili firash wa lili hairi halihajaru. ànábì ní
ẹ wò jíṣẹ́ ńlá Muhammad àgbà adájọ́ kò sọ pé kán lọ ṣe DNA. Ó ní ta ló fẹ́ ìyàwó yẹn sílé nínú ẹ̀yin méjèèjì yẹn náwó èmi ní sà. Àlọ́bìnrin ẹni tó gbéyàwó sílé ló lọ́mọ tó bá bí, ẹni tí kì í ṣe òun ló gbéyàwó yẹn sílé ẹlẹ́ọ̀lẹ́ ló kópa. Case close. O gbé ìyàwó sílé òun fún lóyún, ṣó mọ̀ pé ẹni aburú ni ẹ́, aláìda ni ẹ́, ọ̀bàyéjẹ́ ni ẹ́. Ìwọ kọ́ ló fẹ́ ìyàwó sílé, ìwọ kọ́ ló so igi obìnrin, ìwọ kọ́ ló lọ lé wọn lọ dọ̀bálẹ̀. Èèyàn kan kóṣù 41, àtàrẹ 41, sẹ̀mó 41, èlùbọ́ gidi, ó kó garawa epo, garawa òróró, ó tún máa ṣọ ẹbí, wọ́n máa ń kára, wọ́n ṣe gbogbo ẹ̀, ó gba tẹ́ǹtì, ó pelére, ó ṣe gbogbo ìnáwó yẹn, ó ná bí 10 million, ó gbé obìnrin sílé. Ẹ wá dúró ìnira tóbìnrin máa fi kan ọkọ nínú ilé tí ọkùnrin farada, ó wá farada gbogbo eléyìn fódìdí 17 years. Ìwọ kan wá dé wá níwọ̀ ló lọ́mọ. Ànábì ló lórí ibú ni ẹ́. Lílí àyírí, alẹ́ àjárù, wọ́n máa ń lẹ́rú yín ló kò pa ni. Aládánwò burúkú wá ń kílèmù ọmọ ní abẹ́ ọkùnrin míì. Àmọ́ o, tọkùnrin bá decide fúnra ara ẹ̀ pé òun fẹ́ kọ ọmọ, kódà kó jẹ́ pé òun ló bí ọmọ yẹn, tó bá lóun fẹ́ kọ, ó lè kọ o. Wọ́n ní kó má kọ o. Kódà ṣẹ̀ríà tún sọ débi wípé ọmọ tí bàbá rẹ̀ bá kọ lọ́mọ, tàbí tí bàbá kan lọ ṣe DNA tó wá sọ wípé àwọn ọmọ yìí irú bàbá yìí nísìn tó sọ pé òun kọ́ lòun ni, lábẹ́ òfin Islam àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ gba ẹlòmíì ní bàbá wọn jòun lọ. Kí ni mo wí mọ́lá Ibrahim? Àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ gba ẹlòmíì ní bàbá wọn. Sórí no, wọn kì í fi ráàyè sọ̀rọ̀ nínú lábẹ́ ṣẹ̀ríà o. Wọ́n máa ń wo tíra, àwòpá tíra ni wọ́n fi sọ̀rọ̀ o. Ìyẹn ó wo àwòpá tíra kó tó lè sọ̀rọ̀ ṣẹ̀ríà, ọ̀rọ̀ máa fagbárí sọ ọkọ o. Àwọn ọmọ yẹn ò gbọ́dọ̀ gba ẹlòmíì tí ìyá wọn bá nàka fún wọn, wọn gbọ́dọ̀ gbà á ní bàbá wọn. Ẹni yẹn tó ṣe súnà wọn tó rí bí wọn mọ́lẹ̀ òun ni kí wọ́n gbà ní bàbá wọn, kódà kí bàbá yẹn sọ pé òun ò gbà wọ́n ní ọmọ. Wọ́n máa wá tọ́jú ẹ̀, wọ́n máa ṣe dáadáa sí i, wọ́n máa sẹ́ǹdì owó sí i, ó gbà kò gbà, wọ́n máa kó nǹkan lọ fún un. Gbogbo ojúṣe tí ọmọ máa ń ṣe fún bàbá rẹ̀ kí wọ́n lọ máa ṣe fún bàbá yẹn. Fi hayatihi wa ba'da mamatihi, nígbà tó wà láyé àti nígbà tó bá tún kú, wọ́n ẹ̀ bọ́lọ̀ mẹ́lòmíì ní bàbá wọn. Bàbá yẹn náà ni kí wọ́n mú ní bàbá wọn, kódà kó máa lé wọn pé ẹ má wá bímọ, ẹ má lọ lé bàbá yín, ẹ yìí sọmọ mi. Ṣẹ̀ríà Ìsìlámù ni wọ́n ẹ̀ bọ́lọ̀ di áàkù, wọ́n ẹ̀ bọ́lọ̀ di ọmọ tí ó máa fọwọ́ gún òbí wọn ní lójú, wọ́n ẹ̀ bọ́lọ̀ bu, wọ́n ẹ̀ bọ́lọ̀ rí fín, wọ́n ẹ̀ bọ́lọ̀ yẹpẹrẹ, wọ́n ẹ̀ bọ́lọ̀ rá láre, wọ́n ẹ̀ bọ́lọ̀ fìyà jẹ. Òun ni bàbá wọn. Alhamdulillah. Òun ni bàbá wọn. Gbogbo ojúṣe tọ́mọ máa ń ṣe fún òbí ni kí wọ́n lọ máa ṣe fún, kán máa tọ́jú ẹ̀, kódà kó máa gbà á, kódà kó máa lé wọn. Òun ni bàbá wọn. Bó ṣe wà nínú ṣẹ̀ríà Ìsìlámù, ẹni tó bá dẹ̀ ní orí bẹ́ẹ̀ kó sọ mí o, kó mú mi jáde o, kó dẹ̀ mú rẹ́fẹ́rẹ́nsì ẹ̀ wá o. Bí yàn bá lóhun rí mi pé kò rí bẹ́ẹ̀, kó mú rẹ́fẹ́rẹ́nsì wá, kó sọ mí o. Ìtawà ké nínú ṣẹ̀ríà láwí. Tí ọkùnrin bá wá sọ wípé òun kọ ọmọ, wọn kì í ṣọmọ òun ò gbà wọ́n lọ́mọ, ó wá tún kù kinní kan tí ó ṣe. Ṣé rí DNA yẹn ò wọlé nínú ṣẹ̀ríà o. Wọ́n á wá pe òun àtobìnrin yẹn jókòó báyìí, wọ́n á ṣe lihan, àwọn méjèèjì máa ṣépè. Ọkùnrin yẹn ní ó kọ́kọ́ ṣe tiẹ̀, á búra lẹ́ẹ̀mẹrin wípé
alágbèrè ni wo obìnrin mo fi Ọlọ́run ọba búra alágbèrè ni ó ṣàgbèrè oyún àlè ló gbé wá fún mi á sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin tó bá wá di ẹlẹ́ẹ̀karùn-ún á wá fi èpè sí wípé kí ibi Ọlọ́run á ṣàrò àlákó tó ṣépè yẹn o á dẹ̀ yẹn náfìlà rákà méjì á wá ṣépè wípé tó bá jẹ́ wípé irọ́ lòun pa mọ́ obìnrin yìí kí ibi Ọlọ́run èpè Ọlọ́run kó máa bá òun ṣùgbọ́n tó bá jẹ́ wípé òdodo lòun sọ lórí ọ̀rọ̀ yìí ibi Ọlọ́run èpè Ọlọ́run kó máa bá obìnrin yẹn òun ti sọ tiẹ̀ á dákẹ́ obìnrin yẹn náà wá dìde á ṣàrò àlá yẹn náfìlà rákà méjì á wá sọ wípé òun ò ṣe àgbèrè á sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin òun ò dẹ̀ gbé oyún àlè fún ẹ lẹ́lẹ́ẹ̀karùn-ún á wá fi kún wípé ibi Ọlọ́run ìbínú Ọlọ́run kó máa bá òun tó bá jẹ́ wípé òdodo lọkùnrin yẹn sọ bó ṣe wà ní Àlùkùránì nìyẹn ìbínú Ọlọ́run kó máa bá ìwọ ọkùnrin yìí tó bá jẹ́ pé irọ́ ló pa mọ́ nígbà yẹn ó ti wà valid wọ́n á gba àwọn ọmọ yẹn kó ní custody ẹ̀ àwọn ọmọ yẹn á wá padà sí custody obìnrin yẹn wọ́n á máa jẹ́ orúkọ wọ́n á ṣe change of name wọ́n á máa jẹ́ orúkọ obìnrin yẹn wọ́n ti di ọmọ ìyá wọn ọmọ kí ni mo pè é ọmọ ìyá wọn wọ́n á dẹ̀ máa tọ́jú bàbá yẹn tí wọ́n bá ti dàgbà wọn ò gbọ́dọ̀ mọ ẹlòmíì ní bàbá ṣẹ̀ríà Islam nìyẹn. Now ẹjá wa lọ sí ẹlẹ́ọ̀kọkànlá tí ọkọ obìnrin tí wọ́n bá rí mọ́ eléyìí yàtọ̀ sí pé travel wọ́n wá tí wọ́n rí wọ́n àdáwòsì orí rédíò wọ́n àdáwòsì káàkiri nǹkan kan gbogbo platform wọ́n wá wọ́n rí. Now kí ni Islam wí kí ni ṣẹ̀ríà wí in this kind of scenario wọ́n ní kí wọ́n kọ́kọ́ retí ọkùnrin yẹn fódìdí ọdún kan tí wọ́n bá retí ẹ̀ fódìdí ọdún kan tí wọ́n gbúrú ẹ̀ síbikíbi obìnrin yẹn á wá ṣopó á ṣe kí ni mo wí àṣopó opó pé ọkọ òun ṣe kí ni o ó ti kú ẹlòmíì ò gbọ́ rí bó ṣe wà nù ṣẹ̀ríà Ìsìlámù là ń wí kò sí míì ju eléyìí tá à ń wí lọ. obìnrin yẹn á ṣe opó pé ọkọ òun ti kú tó bá ti parí opó ìyẹn 4 months 10 days tó bá ti ṣopó yẹn tán wọ́n á wá pín ogún ọkùnrin yẹn wọ́n á ṣe kí ni wọ́n á pín ogún ẹ̀ wọ́n á pín ogún ìyàwó á gbógún àwọn tó yẹ ogún tún kàn nú ọmọ nǹkan kan wọ́n á pín ogún fún wọn. Now ká ní wọ́n wá pín ogún yẹn tán tóbìnrin yẹn bá fẹ́ lọ́kọ míì ó free láti ṣe kí ni o. ibi tí mo wá ń lọ ni pé what if tọkùnrin yẹn bá wá padà dé lẹ́yìn tí wọ́n ti pín ogún ẹ̀ ọdún mẹ́fà lẹ́yìn ẹ̀ ní Jagunlabúyádé òun ògùn ló bá dé kí ni ṣẹ̀ríà tún wí ṣẹ̀ríà Ìsìlámù ní tó bá padà dé tó bá yẹ pé obìnrin yẹn ti fẹ́ ọkọ míì yẹn ló dáràn ó ti dáràn ó ti jẹ gbèsè tí obìnrin yẹn ò báyìí tí lọ́kọ míì ó lẹ́tọ̀ọ́ láti fẹ́ ọkùnrin yẹn padà ṣùgbọ́n tí ó bá ti lọ́kọ míì ọkọ míì tó fẹ́ yẹn gbèsè tó jẹ leléyìí ìsídà kí obìnrin tó fẹ́ yẹn tọkọ ẹ̀ dé padà yìí kí obìnrin yẹn kó san gbogbo owó orí tí ọkọ àkọ́kọ́ yẹn tó ti san lé lórí níjọ́sí tí wọ́n fẹ́ àdàpadà gbogbo ogún ẹ̀ tí wọ́n pín àtòun àtàwọn tó jọ pín wọ́n á ṣe kí ni wọ́n á dá padà tí obìnrin yẹn ò bá dá padà ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn ni ó san ìkànnù méjèèjì ni ibi tóun ti jẹ gbèsè nìyẹn wọ́n máa kakuléètì gbogbo ogún yẹn wọ́n á dá ogún yẹn padà fún torí kò kú ó ti dé padà wọn kì í sì pín ogún alààyè
so á dá ogún, wọ́n á dá ogún yẹn padà fún. Then gbogbo dáórì tó gbà lọ́wọ́ ọkùnrin tí ò kú yẹn wọ́n á dá padà fún. Ìyẹn yanjú bẹ́ẹ̀ yẹn. Now ẹ já lọ sí number 12. Tí ọkùnrin ò bá súnmọ́ ìyàwó ẹ̀, kò sùn tìyàwó ẹ̀, ó fi orun dùn, irú situation yìí náà obìnrin yẹn ó lè file divorce kó kọ ọkọ yẹn sílẹ̀. But á jẹ́ pé ọkùnrin yẹn ní kápá láti máa súnmọ́, kò kọ̀ súnmọ́ ni. Kì í ṣe pé bóyá ó ní health issues kan tó ń tọ́jú lọ́wọ́ tí wọ́n sọ pé kó má tí ì súnmọ́ obìnrin rárá o. Tí ọkùnrin bá níyàwó bíi méjì, ọ̀ranyàn ni kó pín oorun dọ́gbadọ́gba fún àwọn méjèèjì. Tí ó bá wá jẹ́ pé kò níyàwó méjì, ìyàwó kan náà ló ní, àwọn àfáà kan sọ pé láàárín 4 nights ó yẹ kó máa lọ sí ọ̀dọ̀ obìnrin yẹn lọ sùn. Pé ó pẹ́ jù òru mẹ́rin. Àwọn àfáà kan sọ pé rárá, ọ̀rọ̀ 4 nights kọ́, bí nature obìnrin yẹn bá ṣe rí ló máa determine bó ṣe máa lọ máa sùn sọ́dọ̀ ẹ̀. Number 13. Tí yẹn bá kọ̀ láti san owó orí obìnrin tá a mọ̀ sí dáórì. Ṣé ẹ mọ̀ pé dáórì kì í ṣe dandan kọkùnrin san kan tó ṣe nìkáyì o, tàbí lọ́jọ́ nìkáyì, kì í ṣe dandan o. Ẹ pé àwọn àfáà míì tán bá débi nìká, wọn mọ̀ ń pa ṣẹ̀ríà, ọ̀tọ̀ ní nǹkan tán máa wí. Ọkọ àtìyàwó lè ní àgírímẹ́ǹtì lórí pé wọ́n dágbà sí kinní yẹn. Ọkọ àtìyàwó wọ́n lè tíjọ àgírí láàrin ara wọn pé ó dáa, èló ló fẹ́ gbà lówó orí, iye báyìí, ok, fún mi ní 2 years kí n fi ṣiṣẹ́, kí n fi rí. Tó bá ti wà lágírímẹ́ǹtì láàrin àwọn méjèèjì ó wọlé o. Now ká wá sọ pé wọ́n dájọ́ sí bí eléyìí tá wí, ọjọ́ yẹn wá pé ọkùnrin yẹn ó wá jàǹbá àdéhùn, kò san dáórì fún obìnrin yẹn, ó dẹ̀ àgírí kán tó so yìgì. Wọ́n ti wá so yìgì tán, àsìkò yẹn wá pé ó wá fẹ́ máa lo bí agbárí, obìnrin yẹn ní right láti file fún divorce pé òun ò ṣe mọ́. Ó ní right lábẹ́ òfin ṣẹ̀ríà Islam. But tó bá jẹ́ pé òṣì ló ń ta ọkùnrin yẹn tí ò fi rí dáórì yẹn san, kò ní file fún divorce o, ó máa fi sùúrù gbé ni o. Ó máa ṣe kí ni? Á fi sùúrù gbé ni o. Number 14. Tí àtọ̀ ọkùnrin ò bá lè dọ́mọ, infertility problem. Irú táwọn kan ń suggest pé bóyá in ló ṣẹlẹ̀ nínú relationship man yẹn àti woman yẹn tó lọ gbé ọmọ àlè bí 4 wá nulé, àwọn kan sọ pé bóyá n tó wà ń bẹ̀ nìyẹn, pé tó possible ni. Ìwọ àti yẹn jọ fẹ́ra yín fún 17 years. Ó wá score rárá. Kàn tẹ̀ sọ pé mistakenly ìjọ kan náà ìwọ náà gbá bọ́ọ̀lù, ó dẹ̀ ṣe kíni, ó dẹ̀ wọlé. Tó bá fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún 17 years tí ọkùnrin ò rí góòlù kankan score fún 17 years, ó ní láti jẹ́ pé máa yẹn gangan ní problem. Now tọkùnrin bá ní problem bí irú eléyìí tó ní infertility problem tí wọ́n dẹ̀ tọ́jú ẹ̀tì tí ó ṣe, number 1 ni pé tòun ti bẹ́ẹ̀ obìnrin yẹn ò ní excuse kankan láti lọ máa gbé oyún kóyún wálé o. Number 2 ni pé obìnrin yẹn ní right láti file fún divorce pé òun ò ṣe mọ́ ní irú circumstance yìí, kàkà tí ó fi lọ máa ṣe míì irú títí yín ẹ ṣe. Kó fẹ́ kàn quit relationship yẹn ó lóore jù míì lọ. Number 14. Tí obìnrin ò bá kí gbọ́ràn, gbogbo ìgbà agídí ni, gbogbo ẹbí bá sọ́tì, àwọn èèyàn bá sọ́tì, agídí ni, ìjà ní lójoojúmọ́, wàhálà ní lójoojúmọ́ nú ilé, ọkọ lè torí ẹ̀kọ́ lẹ̀ o.
tẹ́mi ò bá gbé e mọ́ wọ́n ti ṣe wáàsí kò rán ìmáàmù ti ṣe wáàsí wọ́n ti dọ́gbọ́n fi wáàsí wọ́n ti ṣe gbogbo ẹ̀ gbogbo ọgbọ́n náà ti dá kò work ó lè kọ́lẹ̀ tó bá dẹ̀ yẹn pọ́kùnrin náà ló ya ẹni aburú tó bá pọ́kùnrin ló ya ẹni aburú tó yan obìnrin yẹn jẹ akọ̀mọ̀ dùṣà gbogbo gbà lílù níra ẹ̀ tọkùnrin bá mutí kò tó ní excuse fóbìnrin láti kọ́lẹ̀ lábẹ́ òfin Islam pé ọkọ mi mutí torí pé ọkùnrin yẹn ìmutí ò sọ di kèfèrí ọkọ òun kóbìnrin kò tó ní excuse láti kọ ọkọ lẹ̀ torí pé ìkóbìnrin ṣìnà kò yọ̀yàn kúrò nínú Islam so ọkọ òun mutí lòun ṣe kọ́lẹ̀ ìyẹn ò wọlé ní lábẹ́ òfin Islam àmọ́ tó bá ti bá débi pé tó bá ti mutí yó lílù nú ìrà yìí ó máa sọ obìnrin yẹn di pọṣin báàgì ni gbàgbó gbogbo ojú máa wú ni obìnrin yẹn lè kọ̀ kalẹ̀ o tó bá dẹ̀ máa kọ̀ kó neat fáìlì divorce jẹ́ kó neat ṣe rí mistake kan wà tí a máa ń ṣe ní society wa yìí ojú máa ń tì wá láti kọ ọkọ sílẹ̀ kí ni màá máa wí àwọn àǹtí mi wọ́n máa bú mi àwọn bí n pé àwọn ọ̀rẹ́ mi wọ́n máa sọ̀rọ̀ mi lẹ́yìn tí n bá kọ́kọ́ lẹ̀ kí ló kàn ẹ́ pẹ̀lú ìyẹn kí ló kàn ẹ́ pẹ̀lú táwọn èèyàn máa sọ ìgbésí ayé ẹ̀ ló ṣe kókó náà your happiness is important it's paramount bí wọ́n ṣe máa ní happy home ló ṣe pàtàkì sí ẹ nǹkan tí àwọn èèyàn máa wí ládùúgbò yẹn ò kàn náà tọkọ ẹ bá ń nẹ̀ gbogbo ìgbà tó dẹ̀ rí pé kò tẹ́ lọ́rùn ò ní sùúrù láti faradà then divorce him officially tí yẹn bá fẹ́ kọ́kọ́ neat lọ sí kóòtù tàbí mọ́ṣáláṣí yín fáìlì tọ́lák kan yà yín kíkàdùkú lọ kó lọ bẹ̀rẹ̀ láìfù mi kó lọ́kọ mi in a normal Islamic way. àmà ní à ń sá fún sọ lẹ́nu àwọn èèyàn ìyẹn ò bá òfin ẹ̀sìn mu o èyí tó bá òfin ẹ̀sìn mu là ń ṣàlàyé fún wa yìí. ní ìgbẹ̀yìngbẹ̀yìn àbí kí n sọ pé number 16 tí ọkùnrin kì í bá kírun kì í ṣe pé ó ń kí kò ń kí pé là ń sọ ò kì í kírun rárá ọkọ àti ìyàwó mùsùlùmí ni wọ́n bọ ọkọ yìí kì í kírun rárá obìnrin lè torí ẹ̀ kọ́lẹ̀ tó bá dẹ̀ pé ìyàwó náà ni ó pèrè mùsùlùmí kì í kírun rárá ni wọ́n wí o wọ́n sọ pé ń kí kan dákan sí o kò kí rárá adẹ̀pé ní sílífà ọkọ náà ó lè torí ẹ̀ kọ́lẹ̀ bí ìyàwó náà ṣe lè torí ẹ̀ kọ̀kọ̀ sílẹ̀ nítorí ẹ̀. Then number 17 tí àwọn ẹbí ọkọ bá ń fara ní ìyàwó yẹn bíi kí bàbá ọkọ kó máa rán ìyàwó ọmọ ẹ̀ iṣẹ́ láago 11 alẹ́ ọmọ tó ti sùn ọmọ ọlọ́mọ tó ti ṣe wàhálà látàárọ̀ wá dago 11 ní kí ọmọ bá yín ṣe mọ́mọ́ ìdọ́gbọ́n fara nìyàn tàbí ìyá ọkọ náà ló ń fara ní ọkọ ò tún wá ní wisdom tí wọ́n fi ń tolé kò tún wá mọ làákàyè tó fi lè resolve irú situation bẹ́ẹ̀ àti pé lábẹ́ òfin Islam nínú sharia Islam tí ìyẹn bá fẹ́ àwò tó bá lóun ò gbé pẹ̀lú àwọn fámílì ẹ̀ kò gbé pẹ̀lú wọn nìyẹn o lè fi tipátipá mú o ṣe rí nǹkan tó ń da ọ̀pọ̀lọpọ̀ aláàmú ní society wa ni pé ọ̀pọ̀lọpọ̀ ò kéwú ẹgbẹ́ mọ́ ń ṣàlàyé látẹ̀kan sí ẹlòmí ń béèrè pé kí ni reference 60 years la fi ké nílé kéwú reference tó ń béèrè wọn náà ṣí láti 1994 sí 2003 bá ń tẹ̀ sí calculator ọdún mélòó nìyẹn 2003 minus 1994 9 years odidi 9 years la fi kọ́ nílé kéwú 9 years lèmi fi kéwú 9 years 9 good years ni mo fi kéwú so yín tá fi 9 years ké wọ́n wá ń bèrè reference wọ́n náà lọ lé kí wà lọ ké ní
o mọ ọdún tẹ́lómi fi ké Mukhtasaru Khalili àfáà mi ò lè tú Mukhtasaru Khalili ẹgbẹ́ fún ẹni kó tú nta lọ fi wàhálà ké fódìdí ọdún 9 wàhálà burúkú àtúwáké tán láti ìgbà yẹn àtúwá bẹ̀rẹ̀ research torí òkéwú tán ò tí ì ṣe research okò kéwú ni wàá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ research ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ láti 2003 kí yẹn wá bẹ̀rẹ̀ research kó máa bá study bọ̀ ó wá ń sọ̀rọ̀ ìwà ń bèrè pé kí ni reference wọ́n náà lọ lé kéwú wà lọ ké kó wá mọ bó ṣe ń rí kí yẹn tó dàfà kò mọ wàhálà tí yẹn ń ṣe kó tó di lọ́yà ó mọ̀ pé ohun tá à ń sọ fún ẹ látẹ̀kan yìí à ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀ríà lọ́yà ni adájọ́ agbẹjọ́rò ní abẹ́ òfin ṣẹ̀ríà a lawyer under the Islamic Code of Conduct òun làáfà tó ń sọ̀rọ̀ ṣẹ̀ríà ó mọ iye tíra tó máa kà kó tó lè máa sọ ìdájọ́ ṣẹ̀ríà níta a ti kọ́ gbogbo mazahib al-arba'a a kọ́ gbogbo táwọn àfa a ka gbogbo tí wọ́n sọ a ka gbogbo ẹ̀ a wá summarize ẹ̀ sójú kan ní reference tí wọ́n mẹ́rin tíra náà ló máa point fún ẹ̀ ní ṣe ibi tó wà ní Quran torí ọ̀rọ̀ ibi tó wà ní Quran yẹn kò lè yé wọ Quran tá ń wí ẹlòmíràn pé ẹ̀ ń bo ló wà ní Quran wọ́n kọ Quran ni àwọn èèyàn ló kọ́ al-Quran mankul ànábì kọ́ ló kọ́ Quran ò dẹ̀ jábọ́ lódìdí pé ìjọ kan àwọn èèyàn kọ́ jókòó ni ìwé yẹn kọ́ ń bọ̀ láti sánmọ̀ ni ó kọ́ sọ̀kalẹ̀ ní gbìí rárá o kò wá lódìdí àwọn màlẹ́kà tó mú Kùránì wá tó ń kà fánàbí àwọn sàábà tó ń kọ Kùránì gan wọn rí sójú ìyí tó dẹ̀ ń kà wọn gbọ́ sétí ànábì Muhammad nìkan ló ń rí ànábì Muhammad nìkan ló ń gbọ́ ìyí tí Muhammad ń kà tẹ̀lé màláíkà yẹn lẹ́yìn làwọn ń kọ kalẹ̀ so automatically Kùránì tá ń kà ànábì ló wí lẹ́nu táwọn mùsùlùmí fi kọ kalẹ̀ wọn gbọ́ ohun màlẹ́kà wọn lè gbọ́ wọn dẹ̀ rí sójú wọn lè rí ànábì ló ń kà táwọn ń kọ so tó bá ti sọ pé ò nígbàgbọ́ nú hadith ò nígbàgbọ́ nú Kùránì náà méjèèjì mankulu ni ànábì ló wí jáde lẹ́nu táwọn yẹn ń kọ that's the fact kìláwùmá mankul àti kíní àti kejì wọ́n gbọ́ ni wọ́n gbọ́ wọ́n ń kọ́ ni wọ́n gbọ́ wọ́n kọ́ ni even lẹ́ni ìsìn manuscript tán kọ lákọ̀ọ́kọ́ wọn lè provide ẹ̀ wọ́n kọ sára egun ràkúnmí wọ́n kọ sára òkúta wọ́n kọ sára ewé àwọn tí wọ́n kọ sí ìjọ náà dà lẹ́ni sáré mọ́ ni a fi ìgbàgbọ́ gbé e ní ìgbàgbọ́ nìyẹn máa ń ní ààrí manuscript a fi ìgbàgbọ́ gbé e ní pé bó ṣe rí ni wọ́n ṣe kọ́ yẹn wọn fi kún wọn yọ kúrò ìgbàgbọ́ la fi gbé so òfin ẹ̀sìn Islam òfin sharia ó ti kó tó pọ̀ sínú wọ́n fún ẹ ní àdílà tó kọ̀tì ìyà èyí tó wà nínú Kùránì direct tó wà straight forward wọ́n á dẹ̀ fún ẹ ní àdílà tó zọ̀níyà wọ́n á dẹ̀ fún ẹ ní àdílà tó mọ̀nkúlà gbogbo ẹ̀ náà máa mú wá fún ẹ wọ́n máa kó gbogbo ẹ̀ papọ̀ ni wọ́n fi sọ̀rọ̀ nínú sharia náà fi máa sọ pé masadiru shar'iyya al-masadiru shar'iyya al-kitab wa sunna ijma'u wal qiyas wọ́n ṣe máa tó kalẹ̀ nìyẹn àwọn míì tó wá kà síwájú wọ́n á tún sọ fún ẹ pé istisan ó wà lára ẹ̀ nínú àwọn masadiru shar'iyya Kùránì ní kọ́kọ́ ni wọ́n fi ń dájọ́ nínú sharia component sharia pọ̀ kọjá Kùránì nìkan torí pé Kùránì tó ń wí gangan tó ń wá evidence inú ẹ̀ gangan assurance wo ló ní wípé màlẹ́kà gangan ló kọ́ màlẹ́kà ò kọ́ èèyàn ló kọ́ wọ́n ń gbọ́ wọ́n ń kọ́ ni wọ́n rí màlẹ́kà wọn ẹ̀dẹ̀ gbóhùn ẹ̀ so belief tó ní sí Quran náà ni wàá ní sadis méjèèjì wọ́n gbọ́ lẹ́nu ànábì ni wọ́n gbọ́ kọ̀ọ̀kan directly látẹnu Ọlọ́run gangan kò connect microphone speaker sínú ayé kó máa wá wí ikro bismi rabbika ó ń gbọ́ microphone yẹn láti sánmọ̀ rárá o ànábì ló ń wí wọ́n ń kọ́ ọ́ lẹ̀ ni so belief ni mùsùlùmí máa ní sí méjèèjì tí ò ní yọ kankan kúrò eré lòrò pọ́n lọ ń ṣe ń lè kí ó fò dídí ọdún 9 eré lòrò pọ́n lọ ṣe so wáyé tá Kùránì ò fattabi Kùránì ò ń kà màlẹ́kà ń kà lòun ń gbọ́ ló ń wí tẹ́lẹ̀
àwọn ọmọ sàhábà tó wà bẹ́ẹ̀ wọ́n rí màlẹ́kà wọn ẹ̀dẹ̀ gbóhùn ẹ̀ ohun tànẹ́bì ni wọ́n ń gbọ́ ìtànẹ́bì ń wí ni wọ́n ṣe kí ni wọ́n ń kọ́lẹ̀ ìmánì ni gbogbo mùsùlùmí ní tí wọ́n fi gbà wọlé tó ayé pé oníyèméjì bíi tiẹ̀ làwọn sàhábà ni wọ́n ó sọ pé màlẹ́kà kankan wà bá òun fúnra ẹ̀ ní hun àmọ́ wọn ń ṣe oníyèméjì wọ́n ní ìgbàgbọ́ pé màlẹ́kà kan wà ńbẹ̀ tó ń kà tó ń ṣe kíni o tó ń wí tẹ̀lé lẹ́yìn. So tí ibi mo bọ́rọ̀ yẹn dé ni pé tí relationship bá wà tíyàwó bá sọ pé òun ò lè gbé pẹ̀lú family ọkọ òun má fẹ́ òun sí family house lọ gbalé ó máa lọ gba ilé ni Sharia Islam ó máa lọ gba ilé tí wà ẹjọ́ máa gbé ni ó kò lè fi agbára veto power fọ́ọ̀sì obìnrin máa gbébi tó lóhun ò lè gbé. So yẹn clear bẹ́yẹn tí ẹ bá wá ń gbé tó bá wá tiẹ̀ wá agree tó ń gbé ní family house pẹ̀lú ẹ̀ kì wá ń ṣe pé káwọn òbí ọkọ máa fara ní kan máa wá gbé ọjà lọ́mọ lórí pé kó máa kiri ọjà ìyàwó rẹ̀ màmá rẹ̀ wá gbé ẹ̀kọ́ àtàkàrà lé lórí pé kó kiri lọ kò bá làákàyè mu Sharia Islam ò fọwọ́ sí kán máa fara ní kí ẹbí ẹ máa fara níyàwó ẹ ẹlòmíì gọ̀ débi pé àbúrò ẹ̀ á gbáyàwó ẹ̀ létí àbúrò ọkọ ó ń gbáyàwó bọ̀dá ẹ̀ létí gbà orí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ burú ni mọ́mí wa ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìkọjáyé ti wọ̀ níbi tí Sharia Islam gan ò ti yànda kọ́kọ́ gbáyàwó ẹ̀ létí làbúrò ọkọ ó ti wá gbáyàwó létí. àfọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ wa akọ̀ ń ṣègbésí ayé àfẹ́ mọ tó fi ẹ̀sìn wí ń tó da àṣà àlúwa tó dàrú mọ́ wa lọ́wọ́ nìyẹn yẹn kò lè máa fi sọ pé kíní. So now in this kind of situation tí ìwà tóbìnrin yìí wù yìí àwọn tó yẹ ká dì mú bẹ̀ ni pé tí obìnrin bá rí pé relationship yìí ó ti sú òun ò láìka ọkùnrin òun ò nífẹ̀ẹ́ kó quit ló dá o kì í ṣe pé kó lọ máa gbé oyún kóyún wá sínú ilé fọkọ. Wallahu ta'ala alam wa subhana rabbika